Kodi go be o, Igoro aye o. Kodi go be o, Abiyamo aye o. Let's be on the mix, baby. Kodi go be o, Igoro aye o. Gbasgbos family, Gbasgbos family. Yembo. Gbasgbos family. You say what? Gbasgbos family. I go lie for you. Gbasgbos family. Gbasgbos family. Gbasgbos family. Gbasgbos family. Say what? Gbasgbos family. Ilé tí a bá mi tọ́mọ ìrì ní owó, èyí a fi bíríkì mọ́gàn ara ń wo. Jọ̀kọ́ mọ́ lọ́nà tí ó tọ́, kó má bàa di gbasgbos. Ilé tí a bá mi tọ́mọ ìrì ní owó, èyí a fi bíríkì mọ́gàn ara ń wo. Jọ̀kọ́ mọ́ lọ́nà tí ó tọ́, kó má bàa di. Ẹ̀yin tó ń láyé ìbà, ẹ jẹ́ kí bàwá ó ṣe o. Nítorí àdùn ní ńlá ṣe wá báyìí, ó mẹ́wúrẹ́ wá, ó kọ́ ti wá, ó tún gbẹ̀rọ̀ pẹ̀lú. Ó tún mẹ́nìyẹ ìrànú rẹ̀ náà dání. Ó lóun ò fẹ́ ká pa ayé ó káhun. Gbogbo tó bá ń ṣẹlẹ̀ aburú ló di ayé, ó lóun fẹ́ kó rí òun kété. Lọ́kà ayé ọ̀sìn malẹ̀. Olómi nílé lọ́jẹ̀wẹ̀. Òláṣọ nílé fi mọ̀kímọ̀ bọ́ra. Wàá ṣe gbè lẹ́yìn rẹ o. Ikú ò gbọdọ̀ pa o. Láàlú ògiri òkò. Ẹlẹ́kùn sunkún láàróyè ìṣẹ̀jẹ̀. Oníbí sunmí láàróyè ìsùn fún. Ọwọ́ asáàdì wọlé o. Wọ́n ní èṣù má ṣe mí. Èṣù má ṣe mí. Èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe. Mọ̀lẹ́kẹ́jù ó ṣe o. Ẹ̀rọ rẹ̀ rè o. Àrọ́ yeye. Bálajà lójú Ọlọ́run. Bálajà lójú òṣìkà. Ayé pa kéèké. Ayé pa kéèké. Wọ́n tó giri wọ́n ti ṣẹ̀dá ọmọ adarí wun. Lákàyé ọ̀sìn malẹ̀ o. Lákàyé ọ̀sìn malẹ̀. Lákàyé ọ̀sìn malẹ̀. Olómi nílé fẹ̀jẹ̀wẹ̀. Òláṣọ nílé fi mọ̀kímọ̀ bóra. Tó Àríkẹ́ ló ní mú wá fún ọmọ mi o. Mo fẹ́ kó o sì gbè lẹ́yìn rẹ̀. Ó ti fẹ́ bọ́nú ayé báyìí. Kò gbọ́dọ̀ rámáyé o. Kò gbọ́dọ̀ rámáyé o. Apá yìí ò gbọ́dọ̀ ká. Apá ọkùnrin ò gbọ́dọ̀ ká. Tóbìnrin ò gbọ́dọ̀ ká o. Tàfọ́ ò gbọ́dọ̀ ká. Tíwòlì ò gbọ́dọ̀ ká. Adáhùn ṣe ní ò gbọ́dọ̀ rí gbèsè ìjọba. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Tó ẹ̀rọ tó ní fún ọ rèé o. Torí ọ̀rọ̀ lẹ̀rọ̀ ju ọbẹ̀ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Láàlú ògiri òkò. Láàlú ògiri òkò. Wọ́n ní ètù má ṣe mí. Àmọ́ ẹlòmíì ni ó ṣe. Má ṣàdíkẹ́ o. Ìgbẹ̀lẹ́ àdíkẹ́ ni ó ṣe o. Àwọn tí ò mọ̀kan tí wọ́n ò mọ̀kan ni wọ́n sọ pé kéṣù má ṣe wọ́n. Kéṣù o. Gbogbo ọ̀tá àdíkẹ́ nìkan lọ́mọ rẹ̀ bájà. Kó tì wọ́n tìkùtì. Kó tì wọ́n sẹ́nu ògún. Kó wọ́n pa wọ́n. Ẹ̀rọ rẹ̀ rèé o. Máa wá ṣe ìgbè lẹ́yìn rẹ̀ báyìí o. Àwọn àgbábọ̀ wọ́n ní òṣìkà ènìyàn ní fúnni ní jẹ tí èyí tó wò ó rèé o. Fara rẹ balẹ̀ ṣé o ti kọ̀? Ó ti ní a máa pa ọ́ fọkàn rẹ balẹ̀. Ní a máa pa ọ́ fọkàn rẹ balẹ̀ bí tó wà ní. Tó lákàyé o lákàyé ọ̀sìn mọ́lẹ̀ o ẹni yẹn ràn àríkàrẹ́ o tó mú wa fún wọ̀rẹ̀ òbúkọ ayé nù òbúkọ ayé ló mú wa fẹ́yìn méjèèjì lẹ́yìn ó fi panu tí ẹ ti gbọ́ tí ẹ rẹ́ o nítorí ikú ọ̀gbọ́dọ̀ pa ikú ẹ̀ pẹ̀tà lójú rán àríkẹ́ o ikú yẹ lórí ẹ báyìí àrùn yẹ lórí ẹ báyìí àìṣe yẹ lórí ẹ báyìí òfò yẹ lórí ẹ báyìí o àríkẹ́ o ẹbí yẹ ìlànà rẹ rẹ o ọ̀yẹ́ yẹ ikú yẹ lórí ẹ ọ̀yẹ́ kú o ikú yẹ lórí ẹ o lẹ́dí yẹ ìlànà láì kú o ikú ti yẹ lórí ẹ àrùn ti yẹ lórí ẹ nítorí jí tó di ọba ìtúnukú wọn lógún kó sórí agogo jẹ nítorí tó di ọba àgbàgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n kà mọ́ ti sálú ayé mo ní kí ló dé wọ́n fẹ́ pàrìtẹ́ mo fẹ́ bá pàrìtẹ́ o
ìkúnnukúnnù wo jẹun ẹja lójijì làrí ìṣàpá kìrìkìrì báyìí lágbọ́n kàrà torí àtàn òòjọ́ ní bá bíyan gan ní bínú wọnú apó òòjọ́ ní bá bí sẹ́ẹ̀lì ọkà nínú ọwọ́jà àríkẹ́ o ọmọdé ni àgbà ni ní bá ń pèrè rẹ níbi sọ fún ọ pé igbe rárá òun làrá kéwọlẹ igbe rárá bí ó ti rí nu àríkẹ́ o wọ́n ti dọ́mọ ayé àwọn òṣà tí ń bẹ lẹ́yìn rẹ báyìí ẹni bá darí sọ báyìí sọ pọ́npọ́ ti dà pátá o àwọn ti dẹ̀yìn tọ́mọ adarí sàpàtà wọn ò fún mi nínú ara wọn ṣòfò dànù ní èmi mọ́tọ́ bẹ́ẹ̀ gbà torí ẹ̀jẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ ó gbé lọ sórí ìta ó ju lẹ́gbẹ̀ẹ́ ó ju wọlé rẹ ẹ ti yẹ ìrànà ìgbọ́n rẹ ní o wọ́n ta o wọ́n sì fún yàn o àmọ́ tó bá ti forí gbé tiẹ̀ ní ó rẹ̀rù ẹlẹ́rù mi ní ọ̀tá o má fún ní gbẹ́rù ẹlẹ́rù o àdìkẹ́ ó yà nìyẹn. My darling daughter. Yes, Daddy. Mimisola. Sir. Happy birthday to you. Thank you, I Daddy. wish you many more years. Amen. In good health. Amen. Blessings. Amen. Favor. Amen. As the Lord Almighty liveth, anywhere you turn, the favor of Almighty God shall continue to locate. Amen. Yes, Daddy. You see all these gifts? They are all yours for this birthday. Daddy. Daddy, thank you so much. Thank you. Thank you so much, Daddy. Ele pọ̀ o. Àbọ̀ yìí. Ẹ sọ pé lẹ́gbọ̀n ní ìgbà tó ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n rẹ̀ ni. Ẹ tó gbogbo ẹ̀ tó tó yìí. Nísòro. Hello, nísòro. Má sọ fún mi pé. Wọ́n yọ kọ́ sàdúrà bẹ́ẹ̀ gbọ̀n rẹ̀. Lọ fà happy birthday to you ẹ̀gbọ́n. Wà á pẹ́ ní pẹ́pẹ́ ṣe ń pẹ́ wà á gbóbi gbogbo ṣe ń gbó. Wà á gbóbi orógbó. Ajé. Ilé náà lọ ju ogbó jùlọ. Ẹ wá ṣé ọ̀kan ló ń ṣe báyìí àbí àpọ̀ nínú ilé ìwé. Ṣé o fẹ́ gbọ́ lákọ̀ọ́kọ́? Ṣé kò ń ṣe pé òun jowó ọmọ mi? Eléyìí yóò tó kéèyàn jowó ẹwọ́ àwọn tí tó dáa tẹ kó ewo kéèkì ẹ bó ṣe tó. Mimisola. Sweetheart. Yes, Daddy. Owó rèé o, owó rèé o. Fún mi ò bí ọmọ mi. Ṣé o mọ reason tí mo ṣe ṣe gbogbo eléyìí? Torí pé always prove to be a good girl. Ọba ti wá maintain ìwà tó máa ń wù kékeré ní gbogbo eléyìí. I love it, Daddy. Eba mi be. Awesome. Thank you so much, Daddy. Fisile Josh. Mami, oh, wow. Thank you. So sweetheart, ṣorí jẹ́ sọ fún ẹ. Ìwà tó ń wù tínú mi fi ń dùn. Bó ṣe ń ṣiṣẹ́ ọmọlúàbí ọmọ dáadáa. Òun ló jẹ́ kórìí mi wú tí mo fi ṣe lè. Tó o bá wá keep it up, tó ń ṣe dáadáa, tó bá tún di next year, dọ́bù eléyìí ni màá ṣe. Daddy, mo promise láti keep it up. Ẹlẹ́gbọ́n ìlódé yìí o, ọlọ́sẹ̀. Àlàyé. Máa bọ̀ lẹ́pẹ̀pẹ̀pẹ̀ tálé o. Èmi kẹ̀rí ò ga jú sí àlàyé bọ̀ àpẹ̀lú tọ́ǹtẹ̀. Tálé o. Idán ńlá ẹlẹ́gbọ́n àgbà. Eléyìí tó kàn ń ṣe street àkọ́kọ́ papọ̀ yìí ṣé kò lè ṣá. Correct ààrẹ ilé ìtẹ̀kàn okay. Ẹgbẹ́ kò lóyún yẹn jàre ewu tẹ́kàn ń ṣe. Ẹ wá kí ló ṣẹlẹ̀. Sọ̀rọ̀ straight kí ló dé tó ń fi jára sí. Kò lọ fà mo kàn fẹ́ kí n tẹ́ kó ló kẹ́ bá ń ṣe nǹkan sí ni. Ìbẹ̀ ṣe owó kí ni mo fẹ́ ṣe fún ẹ. Ẹni ẹlẹ́ni ní ilẹ̀ rú sọ nílẹ̀ ọ̀rọ̀ tèmi bá mi tẹ̀. Sọ ní ọ̀rẹ́ ni tó máa gbẹ́rù lé lórí ni tó bá rẹ́ni tó máa gbẹ́rù lé lórí àrò ẹrù bíi kẹ́tẹ́kẹ́tẹ́ ṣé ojoojúmọ́ ni mo máa fún ẹ lówó ni. Ọ̀gbẹ́ni tó máa tẹ ó ló máa tẹ ewé ni. Lè máa tẹ owó ìtọ́jú máa tọ́ nìyẹn. Wá orojọ́ jù ṣá kí ló ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo pákéjì gan kò sí ọ̀kan lọ́wọ́ àkàrún. Àti pé mo fún ẹ lánàá mi fún ẹ lẹ́nu kò sí lọ́wọ́ mi. Pàké ló mú kiri kò sí ọ̀kan. Ẹ̀rọjọ́ jù ọ̀gbẹ́ni fún alẹ́ lásán ó ti kàṣá kò so ẹ̀rọjọ́ jù jàre kẹlẹ́ ọjọ́ fún bàbá gọ̀ọ̀dù ọ̀gbẹ́ni wọlé jọ ó ní lẹ́fù ó kàn fọ́ọ̀n síìtì kò lówó bẹ́sẹ̀ kò lówó kàn ṣàkọni owó wèrè gan-an ó dẹ̀ sọ pé ẹ̀ tó bá ti ààrẹ kò ṣe kiri kan ẹ̀ tó bá ti ta ló bu wèrè jẹ kí ni. Akọ́dọ̀ èlò
ṣẹ́rí gbogbo orin tí wọ́n play nílé èmi ò gbọ́n ta ṣùgbọ́n mò ń gbọ́ àwọn orin ogun ọ̀run àwọn orin mi sí lèmi fi ń jó ń tèmi ó yẹ yí. ara fẹ́ pẹ́ ni wá nǹkan ó ya wèrè ṣá àwa ti ṣeré gan ṣá so èmi ló wá wájú ẹ̀ tó wá ń ṣe bí olórí burúkú wájú ẹ̀ wo ara kan mi tí bá sì kan ara mú ẹ̀ tí bá wọnú ìyá ẹ̀ ṣá ògùn fẹ́ pa ẹ̀ ṣá. eré wèrè wo ni. ara máa ń kẹ́yìn gbogbo ẹjọ́ ṣé wọn ò jó wọ yìí nígbà tó bí wọn ò jó wọ yìí. ọ̀ní jó owó ìyá ẹ̀ ṣá wípé mo béèrè owó lọ́wọ́ aláyé ẹ̀ kò fún mi wọ́n wá súnmọ́ mi fẹ́ bá mi wá màá ṣèkà fún ẹ wá súnmọ́ mi já ṣe wọ́n náà wọ̀n já ṣe wọ́n náà wọ̀n súnmọ́ mi àti bílọ̀bọ̀ yẹ́ ẹ̀ lọ́kọ̀ ṣá ṣó mo ń bọ̀ ó mà pẹ́lẹ́ gbọ́n tó wọlé ẹ̀ mọ̀ pé kò fún mi kọ́ bọ̀ ṣá ṣó mọ̀ pé kò fún mi hàn kan ògùn máa dọ̀ pa yín pọ̀ ni wà tẹ́lẹ̀ gbọ́n yín. Oh, thank you so much. tó o bá ti ṣe yẹn ìwọ má wọrẹ gbogbo ẹ ló máa dà. How are you? kí ló dé tó pẹ́? tó bá wá ló dà sọ pé àbúrò ẹ ṣe birthday ó là ń celebrate wọ́n náà wá celebrate with us. mo bọ̀ wọ́n kọ́ wá mọ̀ sí. ọ̀yẹ́ birthday ti èyí gba ọdún kan ni dáàdi ó rẹ̀ mí gan pé traffic yẹn kò sọ mo ní láti rest. Thank you so much, my darling. Oh, darling brother. I mean, my darling brother. All right there. Happy birthday. Yeah, thank Long you. life and prosperity. Daddy, I'm coming. All right. Yeah. You look stressed. Well, yes. Traffic in go. Yeah. Okay, more work we are going to bathroom. Cool where you get cool this so very can massage it, call relieving the stress. Thank you. Cool need. I'll be fine. Okay. Kilo maje, because I don't know. Oh yeah? Yeah. I'm alright. If you're too palmy. Then how lo di pé ìwọ ló wá ń béèrè nǹkan tí ń fẹ́ jẹ? We have to repeat it, birthday. Oh, interesting. You're happy, so you want to make me happy? I want to make you happy, you guys. I like that. But I'm fine, okay? Oh, okay. 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 I'm afraid come learning, you know. Oh, Emi àti mommy àti daddy la wá sálẹ̀ láti àárọ̀. And you know, àgbàlagbà old school vibe lọ ní. And that's probably pé ó ti dé. Tí pé kí wọ́n abẹ́ kó keep company me, your vibe and my vibe, you get. Alright, yeah, I understand that. But nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó ti rẹ̀ mí gan, you know. Yeah, so mama need láti fẹ́ rest, mo dẹ̀ máa fẹ́ dá wà okay. Má ò rí jọ mi. No, kò lè sí mo promise ẹ kó máa sùn sórí bed. Má dẹ̀ máa tẹ̀ fún mi ní disturb ẹ. Okay. Ó tẹ̀ bèrè kó ṣe máa jẹ cake àbí o fẹ́ fún mi ní birthday cake. Mi mo kò fẹ́ cake o. Ṣé kí n beg you wá? I like cake now. Oh wow, drink wo ló fẹ́? Anyone is fine. Anyone? Yes. Okay. I'm getting. Yay! Oh wow. Kí ló ṣẹlẹ̀? Oníbàárà ọmọ ìtì ń bọ́ lè bọ̀ wọ́n fún lówó tún yọjú wọlé. Kí ni gbogbo eléyìí tó ń ṣe? Kò fẹ́ mọ̀ pa àbúrò mi ló ń jẹ ni. Kókùnlẹ̀kùn dọ́là mi ní sílẹ̀kùn. What's that? So. Gbasgbos family. You say what? Gbasgbos family. I go lie for you. Gbasgbos
family. Gbasgbos family. Gbasgbos family. Gbasgbos family. Say what? Gbasgbos family. Òyìnbó mi. Afa kí ló ṣẹlẹ̀? Ibo láyé ń lọ? Kí ló ń sọ gangan? Ọ̀rọ̀ sọ ti kú láti wá tà sí. Àkú wọn tà tí wọ́n máa sìn àwọn túta. Bẹ́ẹ̀ la kú ṣe é kálẹ̀. Oya kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń lọ? Ibo ló ayé ń lọ? Ọmọ owó mi, amúgbòrò ayé lọ ni o. Ló lélẹ̀ o. Akọ̀njọ́jà lọ ni ọlọ́sẹ̀. Ẹ bẹ mú ayé lọ. Àdó máa wọnú ayé pọ̀. Mójútó wa ti máa leak. Ẹ̀yin bí o súnmọ́ bí jẹ́ ká relate. Àjọṣe lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí jẹ́ ká corporate. Àwọn tó mọ̀ wé ló ti mọ̀ wé. Láti Ìbàdàn tó fi dé mọ̀ wé. That is the best dad in the world. Àwọn ló dájú láyé yìí. Bàbá rẹ̀, bó bá wù, ó lè dára jù báyìí lọ. Ẹyin, ọmọ nífẹ̀ẹ́ yín. Látijọ́ tẹ́ tí ń fẹ́ ọkùnrin láyé yìí o, dádì nìkan ló dájú. Èyí náà gbọ́dọ̀ gbogbo nǹkan tó rà fún. Bó ṣe máa ń tọ́jú wa, àwọn ló dájú láyé yìí. Wà á dùn náà. Ṣé kò wá wò kó náà gbádùn lọ? Ó wù mí kí n máa gbádùn títí láéláé. Owó. Èmi ló wá dé tó ti sìn tí mo lọ sí. Màmá mi ò ń gbìyànjú. Mo ń gbìyànjú kí ni? Ní sí orí náà, kí ni sọmọ yìí? Lábẹ́ ọwọ́ olóyìn kọ́ jáde kó o sí gbogbo rẹ̀, òrí tó o rí kankan sínú gbogbo rẹ̀. Mo gbìyànjú. Ilé kún play hard to get me. And mo ń ríbi wípé ó dàbí kò láì kó bẹ̀rẹ̀. Kí ni sí ọ? Ṣé ìwọ wá jóbìnrin lásán ni? So beautiful. Bí wo wàrà rẹ ló pè yìí? Ní ìsí orí náà, ọmọ tó yẹ kọ́kọ́ ọmọ ó ṣe máa fọwọ́ ra lára, tọ́mọ bẹ̀rẹ̀, tọ́mọ dìde, tọ́mọ bẹ́ǹdì báyìí, tí ọmọ wù ọ́. Gbogbo ẹ̀ mo máa ṣe, ó kàn máa ń lé mi dànù ni. Òun wò mí lẹ́ẹ̀kan, màá ní kí n bọ́ta. Adé wípé ńgbà tó fẹ́ lọ bá ọ̀ọ́dà lásán sára nù. Àbí kò kúkú dábẹ́ fún kọ́ọ̀dà sínú omi ìwẹ̀ rẹ kó o sì fi wẹ̀. Kọ́ ọmọ ta sánsán wájú rẹ̀, kí ni sí orí náà? Kí ni? Trust me ni iṣẹ́ máa dúró perfume tí mo máa lò. A ní kò rí tèmi rò, mo láì kó obìnrin jọ. Bọ́ bá tiẹ̀ jẹ́ pé kọ̀ láìkí obìnrin, àwọn ọgbọ́n tó lè dá sí wa. Bọ́ bá ti dìjọ́ mi náà tó bá fẹ́ lọ ọ̀dọ̀ rẹ̀, ọ wà aṣọ funfun, ìmú tó fẹ́lẹ́ dáadáa. Bọ́ bá ti wọ̀ tán, ọ wà domi sára, ó gba àyà rẹ̀ báyìí. Yọ́ mẹ́tì àwọn òròǹbó àyà rẹ̀ yọ ta gangan, orí ọyàn rẹ̀ báyìí yọ wà dúró. Bọ́ bá ilé rí yàn, kètì ẹsẹ̀ pé bóyá kọ́ domi ara. Bọ́ bá ti wọ sọ̀tán, kọ́ wọ balùwẹ̀, kọ́ wá wẹ̀ pẹ̀lú rẹ̀. Gbogbo rẹ̀ ó funfun, ọyàn yọ tayọ báyìí. Gbogbo orí ọyàn rẹ̀ nígbà náà lọ́wọ́ wọlé lọ́ba. Kò sí bí ó ṣe rí orí ọyàn rẹ̀ jíjọ rẹ̀ ta kókó. Kí ni sí ọ? Ó máa fi ṣe rí. Bò mọ́ mi, ibo lẹ́yìn tí kọ́ gbogbo ọgbọ́n tẹ̀ sọ. Ẹ máa gbà mí lọ́wọ́ mi. Ìní sí ọ̀wọ̀ èmi àti Nùkẹ́ fúnra. Orí tí mo ìṣèwé èkó mi. Bẹ́ẹ̀ ni, èmi ti sọ pé ọkùnrin kan bọ̀dọ̀ ni. Alùpùpù gbé kan ti yẹ. Ìní sí ọ, ọ̀rẹ́ bàbá rẹ̀ tó sùn máa gbé kípẹ́kí. Ọjọ́ kan wọn bá rọ ọmọkùnrin. Àfẹsẹ̀sẹ̀ ni èmi ìrọ̀ ọmọkùnrin ló bá ti gbà tó sì dúdú. Wọ́n bá gbé súnmọ́ pé bá wọ́pọ̀ mi bó wà ní gbúlẹ̀ ti rí ti sí. Ló bá ní òun náà mọ̀mọ́ ṣàìdá. Bá a ṣe gbéra wa nù olórí bẹ́ẹ̀dì bàbá rẹ̀ ní jìnmí. Nígbà tó wá ṣe tó súnmọ́ inú mọ́tò bàbá rẹ̀ ni láti parí rẹ̀. Mọ́mí, ọ̀rẹ́ dáàdì mi. Èmi ò mọ̀ fi ṣe rí bọ́dà kọjá àbúrò ọkọ mi. Mọ́mí, ṣé ẹ̀dẹ̀ rò pé gbogbo ìwà tí mò ń bá lọ wọn yẹn rò bí àkọ́ gidi? Lílẹ̀ ọ̀dà lọ́rùn tí wò wọ́n páyé lákọ̀ọ́kọ́ ṣe ká tó sùn náà. Ó gbádùn ara rẹ̀ láyé náà. Ó wà máa rojọ́ tó kù lọ́rùn ní sí ọ. Wọ́n bá jókòó ọ̀rẹ́ rẹ̀ ìlú wọ̀ ọ̀nà ọ̀fẹ́ sí kò mú jẹ́ kọ́ ńlá. Èmi ò mọ̀, wọ́n dẹ̀ sọ pé kò dáa. Tá a sọ bẹ́ẹ̀. Àwọn èèyàn máa ń sọ. Kò bá dì. Wọ́n bá jókòó ọ̀rẹ́ rẹ̀ kò bá dì tó bá la. Èmi mọ̀ ẹ mọ̀ ọ̀rẹ́ mi yẹn. Ẹ mọ̀ pé boyfriend ó ga ó sì wọlé. Mo dẹ̀ láì. Àlọ́ ọ̀gọ̀ kò sí bí o fi jọ mí rárá. Bàbá jẹ́ mi ní ti la nítorí mo jẹ. Ọmọ wọn yẹ kó o mọ̀ jẹ.
Tánṣó ọmọ rí wọn gbà lọ́wọ́ rẹ̀ ọmọ bọ́ọ̀rẹ̀ rẹ̀ sí òun náà lọ́mọ fáwọn rẹ̀ lágbàáyé sí àwọn nǹkan tó yẹ kó kọ́ ló lára àwọn ìwọ ọlọ́pọlọ. àmọ́dàkùn ọkùnrin tá a sọ ìlànà ọgbó sì mọ́. Gbasgbos family. Gbasgbos family. Gbasgbos family. Àwọn lọ́bọ̀ bí ti jù wá lọ nà àbábẹ́ gbé dání bí sájú àtàrí tó ń wá ìní. Àbíyàn ó máa dúpẹ́ tiẹ̀. Àwọn kan báyìí òpónà ni wá. Òpónà dẹ̀ lọ́gá sùn ta. Ibi táwọn bá rí báyìí ibi tílẹ̀ bá ṣubú adé ibẹ̀ la máa gánú sí ibẹ̀ la máa forí sí. Wọ́n ní máa ń ṣàn tí ò máa ń forí sí náà ó tún máa ń gbà lọ́lọ́. Ó lè bá mi sọ̀rọ̀ tì í. Ẹ ṣe ń wé mi gan-an mi ń ṣọmọ rí o. Bó bá ń gbọ́ born throw away born finish ni mí. Ó kàn ń rọ́jú ni. Èmi kàn ń rọ́jú ni ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ta ni. Mi ìfẹ́ borúkọ ẹbí jẹ́ ni. Normal black sheep lé ni mí mo ṣe rà kọ́ láìkì mi. Àwọn àtúwà náà ní sí ọ̀tá wa ṣe. Ó ti àjọ wà pọ̀ ní má fò. Ọmọ owó mi tó yẹ làwọn ṣe kó ẹ̀jẹ̀ gan o. Àgbà tiẹ̀ gan ni. Tó bá jẹ́ ọmọ bàbá olówó mi tí bàbá ẹ̀ ti ní mọ́tò bíi 2 bíi 3 ó máa kó káfáàsì ẹsẹ̀ ni a máa wú a máa fẹ̀ a máa fẹ̀ a máa wú. Ọlọ́ọ̀tẹ̀ a máa wú lọ wúbọ̀ ni. Ajé torí bó ṣe wà yìí nǹkan tó yẹ kó ṣe fún sí tó ṣì pọ̀ gan-an bàbá ẹ̀ tó ní mọ́tò 2 3 ẹ̀ ó yẹ kó ti tàkọ́nú ẹ̀ torí àwọn sábẹ́ igi wọ́n complain wọ́n ní pé kánífà ọdún yìí àárẹ̀ yẹ ká gbé sórí yẹ pé ká gbé gẹ̀ẹ́sì ká jáde kan pé kò ségèlè àmọ́ ò sọ ẹni tí ó kàn jọ́ọ̀lù wa ni. Kò lè tó yẹn àwọn ò ní láti ta mọ́tò ká tó wọlé ká tó jí nǹkan bíi 2 bíi 3 ká kó ṣéènì ká kó góòlù owó kánífà máa pè. Ẹ̀gbọ́n ẹ̀ ló ń tẹ̀lé bọ̀ bí tẹ̀lé iṣẹ́. Ọlọ́run ọ̀tẹ̀lẹ̀ di àìsàn ni. Ẹ̀yàn ti tájú dínà àtàlẹ̀ tí ó dọ́kọ̀ Bọ́dà yìí dídán bí ó ṣẹlẹ̀ lọ́jọ́. Èmi wà. Ló happen. Kò sí nǹkan. Ọmọ wa mo ṣe wà látàárọ̀ yìí. I never shop anything o. Ibi ti pẹ̀gbọ́n ẹ̀ gan mo dẹ̀ mọ̀ pé tí má ti dé bí ọmọ ọkàn mi ti balẹ̀ iṣẹ́ ọ̀fọ̀ mi. Ọkàn yín balẹ̀ pé mo nígbà àkàrà àti kókó sí bí àbí. I never shop tí yín tún ní steez. Ọ̀gbẹ́ni kò sí kankan bí tẹ wà í jàre. Èmi kò I never shop. Wà bro o lè ṣe bẹ́ẹ̀ yẹn o. Ẹ̀gbọ́n ò tí jẹun kankan látàárọ̀. Ṣé you wan make I die? If I no chop anything ọmọ I fit go like that. Wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn. If you no shop anything you fit go like that. Ó ga you fit go náà nìyẹn. Wo kò sí rẹpẹtẹ. Bí láti mi náà bá wọlé tí mo lọ ọ́zù 1 or 2 jáde. Ìgbà yẹn mo lè wá sọ pé ó yá o gbà bọ́ lọ́wọ́ yìí kò sí ọ̀kan lẹ̀. Mo kàn sí òun parẹ́ fún mi. Okay. Wà ṣé o fẹ́ kẹ́gbọ́n ẹ̀ kú ni? Tí màá jẹun kankan mọ́ àwòrán máa gbé mi o. Ẹ̀gbọ́n ẹ̀ ń tò ṣá ṣé mo bí yín ni èwo wèrè gan. You no get mama ni. You get mama now. Go meet your mama. No dey stress me now. Why you dey do like this now? You know say that mama no like me. Mama tó ń wo yẹn kò like me. Ẹ̀yin ni favourite ẹ̀ now. Wá ọmọ wo ọ̀gbẹ́ni ó máa ṣe nǹkan fẹ́mi kí tó kúrò níbí o. Fẹ́mi lówó no dey do like this now. Tálíkà ẹni kàràmọ̀. Kò lọ fà. That mama no like you. That one na format. He like you. Na because of that àlàyé now. But now that àlàyé no dey. You fit go meet your mama now. Go collect 1 or 2. Mo já ẹni o. Oh sure. Alpha. Mi ò mọ̀ bẹ́ẹ̀ bó ní bẹ́ẹ̀ jẹ́ kí mi mọ̀. Náà ló bí ìjà address dáwọn ló go fà. Okay, how you go be? Wọ́n máa gbé jẹ ìpẹ́rẹ́. Wọ́n fọwọ́ kọ́ mo ṣe é. Ọ̀tọ̀ mani ìkòlì kọ́lọ́ mabi malik ṣebí tó bá fọmọdé lóye yá ní malik òrùlé ilé ta kò mójútó wá ti malik ẹ̀yìn bí wọ́n súnmọ́ bí jẹ́kàrí ilé àjọṣe lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí jẹ́ká kọ́kọ́ lọ o. Bó jẹ́ rere ló mọ̀ bó jẹ́ búburú ni máa ṣe àlọ́ àbọ̀ adé. What goes around comes back around. Àlọ́ àbọ̀ adé dájú ṣáká o.
Ọlọ́run fàyà ìṣàánú kọ́kọ́ ń bí bá wà lọ́wọ́. Olóbùkún ni wọ́n ń tiẹ̀ àjọ tí mo ti mọ̀ ẹ́ ó tẹ kà ló ní champion ẹ̀ ó ya wèrè kó o gbowó rí ni. Orí bẹ́ẹ̀ máa mi sápá di ẹ̀rọ ìsànú jà ìdájí. Sápá yẹn ló máa pẹ́ ebi ṣúkú. Àjọ tí mo dẹ̀ tún ti mọ̀ ẹ́ aṣọ ohun ẹ̀yọ́ lọ́dún mọ̀ ètò rà ó máa ń wọ̀ ọ́ ní lójoojúmọ́ ló fi ń ṣe bí ìbọ̀ ládọ̀ ayé ẹ̀ ti bàjẹ́ ṣá. Àjẹ́ na when I still guide this school for long. Gbà tó guide mo dẹ̀ ń wájú ọkàn tó máa kó sí mi lọ́wọ́ ajé ìjọ ẹ̀sẹ̀ kọ́ máa ṣe Ọlọ́run mo ṣe ń wẹ̀ gan dàbí kí n gbàtà rẹ̀ ó yà mo lè bu ẹ sí òò bó ṣe wà yẹn kó sí kó bí jọ ọ̀gbẹ́ni wákàjọ. ìrètí náà ìdá mi ló ń àwọn ọmọ owó mi ló ń pè yìí ìṣẹ̀lẹ̀gbà ló ń pè ẹ ló ó sì wá ń tà ó yá máa lẹ̀ wo mo máa tẹ̀lé síbẹ̀ mo ń bọ̀ tó ti gbọ́ báyẹn. ó ṣe ń bọ̀ ẹ ò ní dé o Fáyà. ló burúkú. Àfà ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. Ilé tí ó sì náà báyìí. Kí ni? Ló fẹ́ ṣẹlẹ̀. Bíìlì mi ni kí ni? Tẹ́lẹ̀ ló wà ní. Ọmọ Fáyà ó dà pé ló tún ṣe o. omi mi ti kún mo fẹ́ tọ̀. Mo fẹ́ tọ̀. Ìtọ̀ yẹn dẹ̀ máa pa ẹni. Gbogbo eré tá à ń garun sí náà ṣó wá kéré ni ṣé kí n má wàá tọ̀ ni. Lọ́tọ̀ kó kú o. Ládàá ẹ máa bẹ fún mọ́tò sọ àbúrò kúkú yẹn. Kí ló ṣẹlẹ̀? Kí ni? Lẹ́yìn ló wà bẹ́ẹ̀. Ṣé ìjọba ìtàlọ́ ṣe ń gbọ̀ káàkiri? Ọjọ́ mi ti ń sọ. Ó ṣàtìmúlẹ̀ máa lọ sí ẹ̀. Ṣé kí n máa débi kí n má máa dá yín fún mi? Àwa àti òun àì. Ẹ̀wẹ̀ má máa kó mi lẹ́yìn títí kókó fún mi lẹ́yìn inú títí kó lọ sóòtù ìyẹn ọ̀gá mi ti ń sọ̀rọ̀. Ọ̀gá ẹ̀ àti wọ àtọ̀jọ́ àá máa parí pọ̀ ní ṣé èmi ló fẹ́ máa wojú ẹ̀ pé torí mo mú kí ni mo mú. Mo mú gò méjì ẹran méjì pé wá kí ni. Mi ò tí ì wojú ní ìbò ẹ̀ ṣé láti máa sọ. O lè wojú mi, o lè yẹ wò náà. Ẹyin máa dẹ́rù bà mí kó fún mi lówó ilé ìtumọ̀ lọ. O ò ní bọ́ ó yẹ kó fi bọ́ gbà lọ́wọ́ mi ló yẹ kó fàdá sórí mi ni ọ̀gá kó ló ti kú yẹn. Ọ̀gá mi máa sọ̀rọ̀ yóò máa lóhun sọ́lá yìí jí kí má mọ owó délé nù. Ìyá ẹ̀ náà máa ṣe ó yẹ kó máa ṣe kíni ogbó gbẹgbẹlé òun gbé wá sí bà tó yẹ kó wà ní Lẹ́kì kó máa pawó. Èmi ò dé lọ Lẹ́kì nìyẹn pé mo owó jáde. Wàá gbà á dà. Àwọn yòókù yìí ló ti dìde ewé fíìmù ló jẹ́ orí. Tẹ́ bá fi mí lè bẹ̀rẹ̀ ọ̀gá mi náà máa yọ mí ṣe. Ṣé ìṣẹ́lá mi lò ló ni mò ń gbà? Ìyá ẹ̀ lọ ń fi bọ̀tù lájọ. Ẹ wò pé wọ́n pé ó kó fún mi lówó ilé náà. Ṣé kéde mo bá àgbẹ̀ kan máa kó wá fún yẹn pé ó kó fún mi lówó ilé náà. O mọ kóòdù ní kò tẹ̀lé. Àbúrò burúkú ni mo ṣe jà. Àbúrò wá. Seriously, you like nǹkan tó ṣe. Ọkọ dá mi dúró síbi yìí láti ẹ̀kọ́ náà. Come on. I'm sorry, love. I've been missing baby. Ọmọ kò máa pẹ́ bẹ́ẹ̀ wá ti sọ fún mi ò tí ní jẹ́ kí n máa bọ̀ kí n kọ́ wá dúró síbi. I don't like it. Baby, it's not fair. Baby, I'm sorry now. Mo fi kò lè fẹ́ pé ló jẹ́ kí n sọ fún ẹ pé mo ti wà ń bí báyìí. I'm sorry, not for me, baby. I'm sorry. I'm sorry, baby. All right, darling. Take care. So, mo fẹ́ ká ṣeré jáde lounge kan wá tí wọ́n ṣẹ̀ ṣe. You know, èmi àtàwọn ọ̀rẹ́ mi wà ń bẹ ní Jetta, so I want us to go there, right? And tá bá kúrò ń bẹ, mo fẹ́ ká máa lọ sílé lọ́dọ̀ mi at least for the first time. Baby. What? Okay. For the first time. For the first time. I will go. Love you, baby. I love you, my darling. Bí n bá ilé lọ yóò dùn mí o. Àlọ́wọ́ ọmọ náà ni ọba ń tira góòlù ọ̀hún. Ẹni tó ń bá ká. Ọ̀dà yín mọ̀ retí kò sí wàhálà. Kọ́ sàdìlífà kíákíá ni. Só yí ọ. Ọ̀dà.
inside. Okay, let me close the door. Sit down, darling. Hey, customer. Daniel. Small. Alele. Aleji. Kí rọ́bìsì kí ní sùúrù orí burúkú rẹ̀ báyìí sọ. Ṣé bàbá rẹ̀ sọ fún ọgbọ́n mú sẹ́jà wálé? Kí sẹ́jà wá ṣe lè wá? Ẹ ní sùúrù ẹ jẹ́ kí mi náà sọ̀rọ̀ náà, small mommy. Ẹ jẹ́ kí mi náà sọ̀rọ̀ náà. Ìyàwó àfẹ́sọ́nà mi ni ẹ ṣàgbọ́n nǹkan tí ń sọ. Sẹ́jà ń jẹ́. Tó yí ọ. Ọ̀fẹ́ yàwó. Ìyàwó àfẹ́sọ́nà. Sorry about that, okay? It's okay. So what do you care for? Anything. Are you sure? Yes, baby. You can sorry one only. So can we walk kitchen can one go to work me at Jordana. Okay, baby. I love you, darling. Love you too, baby. Oh my God. Mbẹ lórí mi. Lẹ́jàre. Ojú rẹ̀ yìí, ó jojú ẹni rí abẹ́ni tá a mọ̀. Ẹjọ́ máa, kí ni jẹ́ mọ̀? Ìmọ̀ tó mọ̀ jọ, ìmọ̀ ẹni kì í bá ní dalẹ̀. Ìyẹn ìmọ̀ tí a máa fi àbúrò kọjú. Yes ma, mi ò bá yẹn wá o. Ọ̀dà, èmi náà ti rí wípé ọmọ àgbà ni ọ́. Mo sì ti rójú àgbà lójú rẹ̀. Àmọ́ jẹ́ kí sìgìdì rẹ̀ ó yẹra fúdò kó má bàa bómi lọ. Let me make myself comfortable. What am I doing? I'm sorry, I mean, kí ni wọ́n ṣe nínú yàrá olólùfẹ́ tí? Please, I don't know if you. You of course. You are my sister. I am not your sister. Really? Yes. How? See, Kole, you're not related. Come on. Yeah, with daddy Milo, so I bro Milo, okay? Please cut that crap. What are you doing here? What is wrong with you? Kí ló ń ṣe? Kole, I didn't feel gbogbo ara bẹ́ẹ̀ sọ. Olónìgbà, olólagidi. Ṣó mọ̀ pé agídí ata? Kole tó tọmọ lọ ni. Why are you playing hard to get? I'm playing hard to get because it disgusts me. What? And I'm not interested in you, in your bullshit. But how? Come on. How? How? Then Google it. See, Kole, you really don't know what you're missing. I don't want to know. Like I said, because I'm not interested. Kí ló dé tó ń dara ẹ láàmú lórí ọkùnrin tí ìwà àti ò lè fẹ́ra yín? Ìyàwó popsi mi ló bí ẹ. So you are my sister. I am not your sister. You are my sister. Kole, I am not your sister. I want you to touch me, squeeze me, knock me, roll me on this bed how you want it. Come on, kí ló ń ṣe now? Kole, you are really missing. You really don't know what you're missing. I don't want to know. Like I said, I'm not interested. I'm not that I've been going worry you here. Most of it, àbúrò mi ló jẹ́. Hello, can you just get out, please? Turn now. Kí ló tó fi ń ṣe báyìí? Get out. Okay, please, fine. Mo máa bọ́ síta. But ṣé mo lè tọrọ favor lọ́wọ́ ẹ? What favor again? Kole, see, I don't mind if you can at least kiss me. You want me to slap you? Get out. Get out! It's fine. Mo máa bọ́ síta. Kí ni problem ẹ now? Mo máa bọ́ síta. Jẹ́ kí n jẹ́ kó mọ̀ pé gbogbo ilé tó ń ṣe kò lè help ẹ. Torí àgùntàn mi, ó ló máa dé adìẹ rẹ̀ gbẹ̀yìn. Really? Yes. Let me tell you something. Ṣorí àgùntàn mi, ó ló máa dé adìẹ rẹ̀ gbẹ̀yìn. Èmi kì í ṣe adìẹ. Adìẹ ló jẹ́ fẹ́mi. Really? Ìgbín ni mi. Tí bá dẹ̀ ti lọ́mọge, mo máa gùn tán ni. Ask about me, mo bad girl. Get out.
You don't want this? Get out! ṣebí tó bá fọmọdé lóyìn animalik lẹ́yìn ilé ta kò mójútó wá ti malik ẹ̀yin òbí ó súnmọ́ bí jẹ́ ká relate àjọṣe lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí jẹ́ ká corporate àwọn tó mọ̀wé ló ti mọ̀wé láti Ìbàdàn tó fi dé mọ̀wé ó gbọ́dọ̀ rélé yìí you Mercedes wọn náà kò fọ́jú ìpàkọ́lù Mercedes. iṣẹ́ òní o ìtàn ọ̀la ọmọ ẹni lọ́la kìràkìtà ò dọ́là ẹnu ò pa dọ́là. Gbasgbos family. Yebo. Gbasgbos family. You say what? Gbasgbos family. I go lie for you. Gbasgbos family. Gbasgbos family. Gbasgbos family. Alágbàkó ò nìyẹn. Ilé tí a bá fi tọmọ ìrì ní owó èyí a fi bíríkì mọ́gàn ara ń wọ. Ta ni wọn ò kọ́lé ìrìn mọ́tò? Tí ó tọ̀ kó má bàa di gbasgbos. Ilé tí a bá fi tọmọ ìrì ní owó èyí a fi bíríkì mọ́gàn ara ń wọ. Dáńdé jáde orí àbúrò lélẹ̀ ni. Jọ ṣé èèyàn máa ń wọ lówó tó ṣe fẹ́ wọ yìí? Ó wá bọ̀ bí àbàsádọ́ àbòlíkì, òun bọ̀ bí jọ ó ṣe fọ́ bí wọlé, kò yẹ kó kan géètì. Jọ̀nà báwo ni mo ṣe fẹ́ wọlé o? Ó ṣe fi rìvásì wọlé, kò yẹ kó bójú wọlé, rìvásì ni kó bá wọlé. Láìsí ilé awo. Ṣé wèrè ti gé ọjẹ rí? Gbogbo ebúrúkú tó ń ṣe kò bá mi, òun wà bí kí n bá tiẹ̀ jẹ́ ni. Jọ tó bá wálé ó lé, ṣé dandan ni kí ẹ̀ ń gbá géètì báyìí? Ta ló béèrè? Ayérada Àjọkẹ́ mo béèrè. Jọkẹ́ ṣé Àjọkẹ́ aṣẹ́wó tó rí Mẹ́kà? Yóò kó lọ London. Ó ti travel tipẹ́ kó tó dé gan yóò tọdún 4. Wo ń farabalẹ̀ jáde Àjọkẹ́ mo béèrè kó ń ṣiṣẹ́ ń bè. Jọkẹ́ tó ń ṣiṣẹ́ bè níbo níbi kò sí Jọkẹ́ kankan bí o. Àjọkẹ́ kó ń ṣiṣẹ́ kó ń ṣe. Jọ ṣé mọ mi Àjọkẹ́ ló ń béèrè ni àbí Àjọkẹ́? Nítorí ibi kí wọ́n ti wá gẹ̀ẹ́tì ẹ̀rọ gèrè ni lọ́dọ̀ ti rú rìn bẹ́ẹ̀ mọ́mí Àjọkẹ́ ni ṣùgbọ́n lọ́dọ̀ ti rú ya bébí Àjọkẹ́. Nǹkan tẹ́ fi máa ń fọjọ́ lọ́jọ́ lọ́nu. Àwa wí tọ́ dàbí àbàsádọ́ àbòlíkì ó débi ó dé fìlà bí àwọn tó ṣẹ̀dé látòkù ẹran ó ní mọ́mí ṣé o fẹ́ kún kékeré ni? Lọ́nà wo iṣẹ́ náà wo o ò lè wá ẹgbẹ́ ẹ fẹ́ kí ló tó ń bá kú tayò? Dúró náà tí wọ́n ti já sí ni sórí advice ilé ìmọ̀ orí omi kan fẹ́ fún ọ ládvice kan ní o sórí kó bá fẹ́ ní long life and prosperity mọ́ ìjẹta sí yan ọmọ kí sososo à ń fi bílẹ̀ pa ọ́ sórí yan mọ́ mi kí wọ́n pè ní mọ́ mi irú yan nìyá máa ó máa gbọ́ kán máa sọ pé sẹ́nu ẹ̀ bò. Wo bí mi ò mọ sẹ́nu ẹ̀ bò bèbí òkú ni mo mọ̀ ọ ò mọ bèbí òkú ó lè mọ̀. Mr. Man má tù máa nà ó ṣe jẹ́ pé. mo jọ ọkùnrin lójú ẹ obìnrin ni mí. Obìnrin ni mí. Woman to man. O fẹ́ ṣe àgbà kan ni. Àní ẹni tó wá wọ̀ sílé wo o ti dààmú ayé mi o mi ní dátà o. Mr. Man sorry Mr. Woman. Tí o bá tún gbá gẹ̀ẹ́tì tí àwọn ogun ọ̀run ò bá ti nà ọ́ pa àwọn tó fojú rí pèmí lọ́mọ àlè túgbà. Àlódìgòbé o nígboro ayé o òdìgòbé o àbíyamọ ayé o àlódìgòbé o nígboro ayé o Gbasgbos family náírà. Gbasgbos family. Yebo. Gbasgbos family. You say what? Gbasgbos family. I go lie for you. Gbasgbos family. Gbasgbos family. But then o rí pé mò ń wo nǹkan lọ́wọ́ lórí TV o dẹ̀ ń try láti not even o dẹ̀ ń try o ti change ẹ̀ why? Ojú ẹ̀ ló fọ́. Ojú mi fọ́. Yeah. I give you that. Ṣé wo gbé television wọn láti lè báyìí? Torí pé o stupid gan. Mo sọ fún mi pé ṣé mo gbé television wá láti lè bàbá mi. Ó gọ̀. Ó dẹ̀ bàjẹ́. How dare you? Ṣùgbọ́n bá àti ìyá ẹ̀ ó máa padà lọ sí bàbá ẹ̀. Ìyẹn tí bàbá ẹ̀ bá nílẹ̀. So, irú ẹ̀ ló sọ orú nǹkan bẹ́ẹ̀ jáde lẹ́nu sí mi. Who are you? And what do you think of yourself? I'm my father's house, so I have the right to say anything. You have no right. Shagombugo, you have no right. You don't talk to me like that. Yes, because on ṣe bí ẹni tí ò lẹ́kọ̀ọ́ bí ọmọ tí wọ́n kọ́ bó ṣe ń ṣe nìyẹn. Because. O wá ń jókòó sílé ọkùnrin tí o ti fẹ́. Aṣẹ́wó ni ọ̀. Really? Yes. Yeah. Oh my God! Tó bá yá ẹ, nǹkan tó wà lọ́kàn ẹ̀ gangan wàá sọ. Mọ́mì, ẹ máa gbà mí o.
abẹ́rẹ́ àlejò tó fẹ́ máa ṣe bí onílé. Kóró gba lẹ́nu ẹ̀. Tá lálejò ṣó wà òkè. Are you okay? Tá lálejò tá ni ìwọ tó sọ fún mi pé mi kan àlejò. Ṣọ́ra! Ó ti tó bá. Ẹ kọ́ mọ yìí o. Ṣé wọn ò tọ́ ọ ni? Sáwọn òbí ẹ̀ ò tiẹ̀ tọ́ ọ rárá ni. Kí ni ìṣòro ayé rẹ ná? Nílé bàbá rẹ̀, o sì mọ́ mo sì ń bú, mo wà wájú rẹ̀ náà, o tún ń bú. Ṣé wọn ò mọ̀ wípé yìí tó bá fẹ́ fún bàbá ọkọ rẹ̀ ni ló fún mi? Step mother mo jẹ́ sọ́kọ rẹ̀, sọ́nà ni. Anyways, kò jọ mí lójú. Àti ìyá àtọmọ, ọ̀tọ̀ nìkan tẹ́ ẹ̀rọ, ọ̀tọ̀ nìkan tẹ́ bá. Dákun, kí ló bá? Kí ni tó retí? Aláàbò làákàyè ọmọ, kí sẹ́jọ́ rẹ̀, bí a kò gbé kiri sí. Rádaràda. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Nonsense. Kí ni ìṣì orí náà? Bíbó orí ní ìsìn. Béèyàn bá pẹ́ lórí èmi, èsìkèsì ọba ní ẹ̀mẹ̀. Bíbó ti rí. Àbí nǹkan rí kúnlẹ̀ tí gómìnà wá níyì. Tó ní ìyàwó òun nù. Ká àfẹ́sọ́nà òun nù. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Èmi ni òun dúró ṣe gan. Ẹ lè expect bí kúnlẹ̀ ṣe dàgbà tó yẹn náà fún àní ẹ̀ tó fẹ́ fẹ́. Girlfriend ẹ̀ ló gbé wá. Kò gbúdọ̀ lẹ́ni tó fẹ́. Nítorí ìwọ nìyàwó rẹ̀. Kí ni sọmọ ẹ̀ náà? Kí ni ìṣó náà? Ṣé èso obìnrin ni? Ó nàgbànàgbà sáàsàn olórí ibú ọmọ tó ga tí ò ní iye kan tí ò nẹ́lẹ̀ kan orí bó ṣe rí. Sọ̀rọ̀ fáìn dọ́mọ lọ. Ọya sọ̀rọ̀ rẹ̀ wà dọ́mọ lọ. Mo fẹ́ kọ́ dáa ló sọ̀rọ̀ ọya sọ̀rọ̀ rẹ̀ wà dọ́mọ lọ. Mo rẹwà jùlọ àmọ́ kò ń tún lérò wọ̀ ṣe tèmi náà ni. Àlọ́ ọkọ̀ kò sí tó fi jọ mí rárá. Sórí bàbá rẹ̀ lọ fẹ́ jọ. Ní tí bàbá rẹ̀ ṣe rí o tí mo fẹ́ nà ń jábẹ̀ lórí. Ọya yẹ ẹbí ọ báyìí yẹ ẹbí ọ. Bàbá rẹ̀ kí mo sọ fún ọ kókó mo sọ fáwọn èèyàn. Ẹni kì í máa sọ fáwọn èèyàn pé wọ́n ti kú. Ṣé kò wá kú? Ara wọn ti kú mọ́ ẹ̀. Òkú ayé bàbá rẹ̀. Nígbà tèmi mọ bàbá rẹ̀ ó lówó lọ́wọ́. Nígbà tí ó sì lówó mọ́ tèmi fẹ́ mọ ṣe sìnà tó wá fẹ́ mọ yẹ̀mí lọ́wọ́ wò wọn bá nà ń jábẹ̀ lórí. Ẹ fi jábẹ̀ lọ dábì. Èmi mọ̀ nà ń jábẹ̀. Kìí ṣe ìjábẹ̀ tí wọ́n fi ń jábẹ̀. Sọ ọ̀yọ́ ọmọ yìí. Mo dára kọ yọ ọmọ yìí. Kò yíyọ. A ní kọ́ ọlọ́pọ̀lọ́. Ọpọlọ mi ló yẹ kọ́ ọmọ ọ̀lọ́. Èmi náà mo ná bàbá rẹ̀ ìjábẹ̀ lórí kí n tó fẹ́ bàbá fi re. Ọya yẹ̀bi ọ lè rí. Bóun ni bàbá rẹ̀ sì mọ̀ sí. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ tí ó ní gbogbo. Nígbà tó wáyá kí ló wá sí? Wọ́n lọ ṣe security. Láti security nǹkan kí mo sọ. Ṣé kí èso kù ayé? Ṣé kí èso kù ayé orí rẹ̀ ìrírí? Ó yẹ kó ọmọ tẹ̀lé ọ̀rọ̀ mi. Bàbá fi re tí mo fẹ́. Nígbà tí òun náà ṣe bákanbákan ṣé ìrànlọ́ bí mo fẹ́? Mọ́mì ẹ̀yin lẹ tún. Ọmọ alọ́mọ yóò jọ mí bí n bá ṣe bẹ́ẹ̀ fún bàbá àfìrí àti bàbá àti bóun ní ìṣèdèbí tí mo wà tó wà ń lo wíìgì sọ ọgbádùn sá sórí rẹ burú ni ọgbádùn ní tí wọ́n bọ̀ sọ́kọ́ lọ yẹ kọ́ ọmọ ọgbọ́n ni. Ìgbà tí ó ṣe tèmi náà ni mo ṣe rò pé. Orí rẹ burú kò ṣe tiẹ̀ bí ti bò mo ti bá sọ fún ọ ni kò ṣe mú wọn bá ti ń bàbá lọ́rùn kó ọmọ rẹ̀ lẹ́kùn kí ni ṣe ọ́ kémi ọmọ ọ̀fẹ́ bàbá kí wọ́n mọ̀ ọ̀fọ́ mọ inú láyé wa lè dùn. Kí ni fi ń sẹ́yìn ọba ṣe wù mí mo lè ṣe nǹkan mi mo bá ń fẹ́ bàbá rẹ̀ kí wọ́n mọ̀ ọ̀fọ́ mọ ní tí mo fẹ́ nù ó yọ kọ́ ọmọ bó ṣe lé olórí burúkú ọmọ ìgbà tó yọ báyìí. Gbogbo ilé tẹ̀ ń sọ yóò dàbí ó ti ń kọjá èjì bóyá ẹ máa ní láti máa train. Àlọ́ ò ní làákàyè kò síbi tó fi jọ mí kí ni sọmọ yìí náà àbí ìtàsẹ́ fún ọ ni. Jẹ́ ká rí ilé àjọṣe lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí jẹ́ ká corporate àwọn tó mọ̀wé ló ti mọ̀wé láti Ìbàdàn tó fi dé mọ̀wé ó gbọ́dọ̀ rẹ́lẹ̀ yìí you Mercedes àbí wọn náà kò fẹ́ ju ìpàkọ́nú Mercedes. Iṣẹ́ òní o ìtàn ọ̀la ọmọ ẹni lọ́la kìràkìtà ọ̀dọ́la. Ìjà lọ kí ló ń ṣe olóòórùn oníjẹkújẹ ẹnu ẹ ló wáyé. Ìjẹ̀ṣẹ̀ olólùfẹ́ mi. Mélòó pé mi lolólùfẹ́ rẹ o.
favourite rẹ màá mo gbé wá yìí. tí wọ́n rò pé tì fún lọ́rọ̀ ní mí ni méèsì olólùfẹ́ rẹ o ó dà pé o ti lólùfẹ́ mi síbòmí àbí. mi ìlú olólùfẹ́ mi síbòmí o ìjẹsà kí ló dé mi ìlú olólùfẹ́ mi síbòmí. àwọn kó bá jẹ́ pé mi nìkan lólùfẹ́ rẹ kí ló dé kí mo fẹ́ wọ bẹ́ẹ̀ ní ọjọ́ kí mo wá kàn jẹ́ kí n wọlé. ta ni ò jẹ́ kó wọlé. wèrè kan gbé sẹ́nu ọ̀nà bíi bíngò kó pe rẹ̀ ń gate man. sórí ìjà lọ burú ni. orí rẹ̀ bó gìrì gan. olórí burúkú gbọ̀ bọ́ọ̀lù ó forí gbálẹ̀ gidi ni. bàbá ẹ̀ forí gbálẹ̀ àǹtí ọ̀jẹ̀kẹ́ orí yóò burú. ẹ jọ kí ló dá ń gbé mi ṣépè lójú ẹ̀mí mi. wo mo fẹ́ mélèé pé gan fún ọ ni o màá tún wọ DM ẹ pé mo fẹ́ ṣẹ́ fún ọ WhatsApp rẹ gan status kò bá wo bẹ́ẹ̀ pé ni mo fún ọ. o ṣe ọ́dẹ̀ láti Jumia kó o fi pè ránṣẹ́ sí mi ṣé òwò wèrè ẹjọ́ ìjọ tó wá ó béèrè yín ṣé ẹ wà níjọ yẹn ni. nígbà tí mo ò sílé ṣé kò yẹ kó jẹ́ kó wọlé. ta lòun ta kí ló já mọ́ kí ló jẹ́. ṣé wàá sọ pé ọmọ ìjẹ̀ṣà olólùfẹ́ mi ni. olólùfẹ́ yín dà ẹjọ́ ṣé yín sọ fún mi pé ẹ ṣe introduction ṣé ẹ sọ fún mi ṣebí àkọ́bí yín mo máa ń pè mo rò bẹ́ẹ̀ bímọ síta ni. ta làkọ́bí. ìwọ. ṣé kan bá kọlà fún ọ sójú sí ọkọ sẹ́yìn ojú rẹ ni. irọ́ wọ́n gún mi ń gò lójú ni ẹ wọ àǹtí àjọkẹ́ má fi wèrè lọ mí o àwa wí tán ẹ dàbí Shaolin temple àjọkẹ́ ìyá tó fẹ́ jẹ lójú èyí àbí ẹ̀ ń dún bí ọ̀wàwà lẹ́ ń gbé mi ṣe pé mi. wà kí ni èsì poison èsùn kan. kí n tiẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run èwo rèé. èwo ló jọ. èwo ni òjọ. olólùfẹ́ mi gbóúnjẹ wá fún mi ni. ó gbóúnjẹ wá fún yín ẹ ti fẹ́ jẹ mọ́jèlé àwọn kan mi torí gbogbo ẹ̀mí àwọn tó wà nílé ọwọ́ mi ló wà bẹ́ẹ̀ ni. ó mọ̀ kàn kí ẹ̀mí títí rẹ̀ sí lọ́wọ́ rẹ̀ kó bá ti jáde níta gate tẹ̀mí ẹ̀fọ́ lọ́hùn máa sọ títí ẹ̀ padà sínú ilé. àǹtí àjọkẹ́ ẹ ti gbọ́n pa má fà wá sínú ìdánwò gbà á lọ́wọ́ bìlísì yín lójú yìí ògùn gbọ́ mi ní kò ń bí mo fẹ́ mọ̀ nǹkan tó wà ní abọ́ èmi kẹ̀. torí Ọlọ́run ibo náà tí mo bọ̀ bọ̀ wá ní sàn yàn lé mi ní bẹ́ẹ̀ láyé àìsí pé wọ́n ló lóbi rí. òde wọlé. ìwọ ẹ jẹun kẹ wá kú síbí òkú yín. wákì ọ̀rẹ́ kò sí wàhálà ibi tí màá dúró sí nítorí inú ilé risk àwọn risk àti lọ wọlé lọ́bù ẹ wo alágbàkó má wọ àjọkẹ́ wa bímọ o yes mo yọ àǹtí kò mẹ́ má wọ àjọkẹ́ wa bímọ o. ìgboro ayé o orí gòbè o. wọ́n tó bá gbóbi jọ̀bọ̀ wọn nìkan àyànbí kí n bá mi dẹ́sẹ̀ wò lálẹ́ àmì wọ́n tó ṣe wà kí n sáwọn ẹ̀tọ́ tó sílẹ̀ fún bábí tó bá ti ní mọ́tò bábí. Tó máa ń tilẹ̀kùn ọmọ nílé ní sọ́lọ́ olóògbé yẹn ni. Ìjà lọ. Kí ló ń ṣẹlẹ̀? Who is this? Iteledicon. Àlàyé ìyàwó mi ni mo béèrè. Ìwọ béèrè ìyàwó mi. Firstly, láti bo ta ló wá ta ló béèrè. Báwo ló ṣe wọlé? Ṣé kí n repeat ara mi? Mo ní ìyàwó yín ni mo béèrè. The way you're talking to me. Are you all right at all? In my compound? Sweetheart, ẹni sọ pé wọ́n lòún béèrè láti bo ta ni? kí ló wá káàkiri kí ni tó sọ lọ́wọ́ rẹ tó wá kiri kí ló wá ná kí ni nǹkan kí ló wá kiri. It's okay, sweetheart. ìmọ̀ tó wá kiri kí ló wá. It's okay. ní tó wá. Hello. Ẹ mọ̀ pé mi ò mọ́jú o. Ẹ mọ̀ pé mi ò mọ́jú o. Hey, sweetheart. Question mi ò tí ì dáhùn. Mo ní ta ni? Báwo ló ṣe jẹ́ kí ló wá mi? iná mo sọ ìmọ̀ tó wá kiri. ọmọ ẹgbẹ́ mi nù. ìmọ̀ tó tó dé ní àwọn olóde náà. kí ló dé rí. Lọ ní sùúrù. kí ló wá kiri. Ọmọ ẹ̀gbọ́n ẹ̀. ìmọ̀ tó wá. O ò ever sọ létí mi rí. O ò sọ nǹkan kan fún mi nípa ilé. ọmọ ẹgbẹ́ mi ni oníbi tó wà tẹ́lẹ̀ ìmọ̀ tó wá káàkiri owó ni wọ́n á gbà wọ́n ṣe máa ń tọrọ owó. Ẹ ń gbọ́, hey young man, listen to me and jẹ́ kí n sọ̀rọ̀. Listen to me and listen good. Kí ni nǹkan tó fẹ́? And be careful. Inú compound mi ló wà tó rant bẹ́ẹ̀ yẹn. Are you okay? Kí ni nǹkan tó fẹ́ gangan? owó ni owó ló wá wá yín fún lówó Olóòtú sọ yẹn, owó ni mo wá wá. It's okay. Say that. Èmi lọmọ ẹ̀gbọ́n yá ó ti dà. Ẹ ṣáà fẹ́ mi lówó, owó mo wá wá. Ẹ fẹ́ mi lówó. It's okay. It's all right. It's all right. Now, say that. Nínú owó tí mo fún ẹ láàárọ̀ ẹ̀, fún ní 100,000 naira nínú ẹ̀. Young man, look at me and listen to me and listen good. Let this be the first and the last to my set ẹsẹ̀ sínú compound mi. Wọ́n bá ti fún ẹ lówó yẹn, I don't want to see you again, and if you try it, you will rot in jail. ìṣẹ́jú mọ́ ni o. Ẹ ṣẹ́jú sí ẹni mọ̀ kẹ́ mi ò mọ́jú o. Mi ò mọ́jú. Àbò lórí burúkú ìmá. bàbá wa jù ọ̀sùn mọ́ yọ̀nà o. yọ̀nà òfin yẹ̀ kí ni sí ọ̀nà sọ gbádùn ṣàjà lọ. sọ́yìn rẹ̀ burú ni. Ẹ fẹ́ jọ́lẹ̀ ẹ tẹ́wọ́. Ló ṣẹlẹ̀. Létí rontu kí ló dé tí kí ni gbogbo léyìí? Létí rontu. Ó yá ẹgbẹ́ wa. àkáǹtì mọ́ ní ọ̀tẹ̀ tó yọ.
mo lè gbé sá lọ o. dákun ọkọ mi má gbé sá lọ fún yíyọ tẹ̀ntọ́ tẹ ìbò fikun ìbò fikun. ó máa jẹ́ 150. 150 náà ni kódà yín tó fi sáájì ìsìnkú. ẹ tẹ̀ sí bẹ́ẹ̀. mo ti tẹ̀ báwọn ó ti lọ. ó lọ mọ kí máa lọ gbọ́dọ̀ rà láti. ń pè ọ́ ó ti wọlé ó ti wọlé ó ti lọ báwọn. ó ti wọlé. ó ti wọlé. Dayọ̀ mọ lórí burúkú 1+7. ìjà lọ sógun ọ ni. jẹ́ bó sí ọkọ mi jẹ́ bó sí. ẹ kú sí mi lọ́rùn. ẹ bọ́ sí lọ. mo dára ọkọ mi. àǹtí Àjọkẹ́ àǹtí Àjọkẹ́ ṣé ilẹ̀ wọnú yàrá mi. o ẹ̀yin lẹ wọnú yàrá mi láti lọ jí gold chain mi. mo lọ kó aṣọ yín tó dọ̀tí ni mo lọ fọ. ṣe bẹ́ẹ̀ sọ pé wọnú yàrá mi sìn so definitely ẹ̀yin lẹ mú gold chain tí dáàdi rà fún mi as birthday gift. Bá tí mo wọnú yàrá yín tí mo lọ tún yàrá yín ṣe mo wá rí àǹtí Fire tó wọnú yàrá yín. Fire wọnú yàrá mi. Bẹ́ẹ̀ni. Oh definitely ẹ̀yin ẹ̀ máa lẹ́ máa rẹ̀. Fire Fire bọ́ síbí. Fire ṣó ya wèrè ni. ṣé question ni kí n lè dá. kí ló tó fi máa wọnú yàrá mi tó fi máa jí gold chain tí dájú rà fún mi as birthday gift. kí ló ṣẹlẹ̀ gangan náà. point of correction dey calm down now I no thief your gold chain mú lè lọ fi gbọ́ ọ̀nà tún níta ní máa dá padà. Wait, are you for real? English náà ni gbogbo ìwé la yìí fọ̀rọ̀ ṣé mo jọ àbíyá bèbí sókè. ṣé o ya wèrè ni ó dé wọ́n ní yàrá mi ọlọ́njí gold chain irú ẹ̀sìn wo ló ní. àjọ wa nu set. What's wrong with you? Daddy, ẹ máa wo Fire ó ní god ó wọnú yàrá mi ó jí gold chain sẹ́ra fún mi as birthday gift ó tún wá ń lò ògójú fún mi ó ń pariwo bí ìbàyí pé òun yá ni. Agbọ́rọ̀ àtòkọ́ náà. Ìwọ máa lọ sínú yàrá ẹ̀. Don't worry, I will make it right. Go back to your room nìyẹn. Let's go back. Now listen, I think it's high time we need to talk. This guy is following up. Say sure. Fire. Bàbá ẹ̀. Ṣé kí n má parọ́ fún ẹ? Inú mi ò dùn sí ẹ rárá. Kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ń ṣe báyìí? O lọ ta gold chain ẹ̀gbọ́n ẹ̀. Kò ń ṣe pé èmi náà fẹ́ ta gold chain náà bẹ́ẹ̀ yẹn náà. Nǹkan kọ̀ọ̀kan náà ni ìgboro rẹ́rìn kò sówó ńlẹ̀. Mo kàn ní kí sáré fi ṣe business kí n fi guide ni kò lọ fà tó gbogbo ẹ ṣe ń mú yìí. Fire. Ọ̀kan lẹ̀. Owó pọ̀ lọ́wọ́ mi. Kò sówó lọ́wọ́ mi ni. Ọjọ́ wo ni mo sì fún ẹ lówó náà? Tí mo sì fún ẹ lówó not too long ago. Ó long o, not too long kẹ̀. Ẹ̀yin lẹ̀ ń rò bẹ́ẹ̀ bùkátà wà ń ta. Everywhere ò gò rẹ́rìn rárá sẹ́ ẹ̀. Ṣé wẹ̀ mo ní nǹkan tí mo fẹ́ fowó ṣe one or two tí mo fowó bọ́ tí mo fowó dí ọrùn mi mẹ́ṣe bùkátà fẹ́ pa mí èmi mọ nǹkan tí mò ń sọ. Ìwọ bùkátà ṣé o ti bímọ ni? I don't understand ibo ló ti rí bùkátà. Mo ti bímọ o ẹ̀yin lẹ̀ mọ̀ mo ti bímọ mo bímọ sí street o àwọn ọmọ mi tó wà street ọ̀pọ̀ bí ọ̀tọ̀ 2 billion kó tó ṣe hey kí tó rémi kó tó bọ́ kò sí ọ̀kan lẹ̀ gbogbo kinní náà ni mo ń tò mọ́ra wọn kò yẹ kẹ́ mú tó gbogbo fẹ́ mi lówó jàre. Fẹ́ mi lówó jọ. Kí ló ń ṣe ẹ̀yọ́ ọmọ sí? Irú wà burúkú wo lẹ̀ wù? Bẹ́ẹ̀ náà nìkan já wọlé ní ọ̀sán tí yẹn kò ń dalẹ̀ òun tó ń ṣe gàlagàlà tó ń ṣe yámayàmá. Mi ò rí rí mi ìbọn bí tó ti wá. Títí màmá ẹ̀ sọ wípé ọmọ ẹ̀gbọ́n òun ni. Ẹ tẹ bọ́ọ̀sì náà ẹ dúró náà. Ìkan já wọlé lọ́sàn-án ṣe bákan. Ó ṣe bẹ́ẹ̀ pé ó dúdú bákan. Kí ni ìwọ nídìí yẹn fún? Àbí kẹ́ sọ̀rọ̀ ẹ máa mọ̀ nǹkan tí mo ní ìdí ẹ̀ fún sí ó dúdú ó ga ó dúdú ó ga màámi wá sọ pé ọmọ ẹ̀gbọ́n àwọn ni ó ti mú fàáké fún yín bẹ́ẹ̀ ṣe wà yẹn ó ti mú yín lásè gan ti pẹ́ o ọmọ ẹ̀gbọ́n àwọn ìyá ṣé kí n fún yín breaking news tó wà níbẹ̀ gangan kí n já yín ẹlẹ́gbọ̀n dẹ́ ń wò yẹn àkọ́bí màámi ni tẹ́ bá ń gbà kọjá ìwé màámi ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ mi gangan nìyẹn gbogbo àfáké lọ́mú fún yín o. Omi ni ẹ̀. Bàjẹ́
àkọ́bí màámi lẹ́wọ̀ yẹn àkọ́jẹ́ ewé wọn kọ́nà ọmọ téèyàn kọ́kọ́ bí òun nìyẹn. What? ẹ̀dẹ̀ sọ pé màmí àwa wà. Àtinúkẹ́ ọmọ tó já wọlé lọ́sàn-án tó ń hùwà játijàti ṣé bí wọ́n sọ fún mi ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ni tí wọ́n ti sọ fún mi nísinsìnyí wípé ọmọ bíbí inú ẹ̀ ni kí ló tó parọ́ fún mi. Kò lọ fà tó gbogbo yẹn èmi ti bẹ́ spíkà bẹ̀ ṣe ń wò mí mo ti tú wọn lẹ̀ o ọ̀rẹ́ ti rí bó ṣe máa rí ẹyin ní kẹsẹ́ ètò ẹ̀ ó ti kò lọ fà tó mo ń bọ̀. dákun ọkọ mi dáríjì mi. Sọ fún mi ìwọ wá fi ọmọ tó ń bínú òfin pamọ́ ṣé báwọn méjì yòókù òfin hàn mí mo dẹ̀ gbà wọ́n kí ló ṣẹlẹ̀ gangan pẹ̀lú yẹn kí ni ó ṣẹlẹ̀ tó fi ń fòun pamọ́. àṣìṣe ni sọ̀rọ̀ ọmọ tó rí o oníjàgídíjàgan ni ìmọ̀ ń yàdá ìmọ̀ ń yọ̀bẹ ìsì mọ̀ ń gúngò ìfẹ́ kọ́ wá dà yín rú ni ìdí inú tí ì ṣe sọ fún ọ dákun. torí pé ó máa ń yàdá ó máa ń yọ̀bẹ tó sì máa ń gúngò jọ fire ńkọ́ ṣé òun ò kì í ṣe oníjàgídíjàgan àbí wọ́n ọwọ́ ẹ̀ kò burú jáì. dákun ọmọbìnrin dáríjì mi. ó dáná oníjàgídíjàgan àti Désọlá ṣé bàbá kan náà ló ṣá bá wọn méjèèjì. rárá ọ̀tọ̀ ń bàbá tiẹ̀. ṣé nǹkan tó ń sọ fún mi nísìnyí ni pé ọmọ mẹ́ta tó ti ní bàbá kan ọmọ kan bàbá kan ọmọ kan bàbá mẹ́ta ọmọ mẹ́ta. kì í ṣẹ̀bi mi àìmọ̀ kínní kan ló sọ mí di làkúkú làlà ọlọ́mọ púpọ̀ kò mójú kò mọ́ra tó bímọ mẹ́ta fún bàbá mẹ́ta dákun dáríjì mi ọkọ mi níbi tí ẹ náà fún ọ. wọ́n lọ ṣé mo wá ṣì mú ni àbí mo ṣì yàn. ọkọ mi ò síyàn àyànmọ́ ni kádàrá kò ṣeé kọ̀ ìgbìmọ̀ tìwọ́ náà fún ọ bó ṣe ń wò mí ẹlẹ́dẹ̀ ní mí ìgbìmọ̀ tiẹ̀ fún ọ dákun kó kúkú ti fẹ́ mi máa mọ̀ ẹ́ náà lẹ́ẹ̀kan náà kúkú gbà mí tán dáríjì mi. Àtinúkẹ́ ìkòyí ẹ̀sọ́ ọmọ àgbọ̀n èèyàn bí n lórí ọmọ adélédìra ogun ajáwẹ́yìn ní mẹ́sàn-án wù mí ogun ojoojúmọ́ ni mo lè bàbá tó sókè lọ. wájú la fi ń gbọ́ta. bẹ́ẹ̀ ni ìkòyí ò ní gbọ́fà lẹ́yìn. ẹ bá bẹ́ẹ̀ yìí gbọ́ta ojú ló sì. bẹ́ẹ̀ ni kí ló wá dé ó sì búyì ẹ̀pẹ́ léèmí ó bù ú diwọ́ ẹ̀yìn sì wá rójú rẹ̀ ńlẹ̀ mọ́. bàbá èyí kò kú bu ìyẹ̀pẹ̀ lẹ́yìn lọ́wọ́ sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ẹ̀yìn náà kọ́kọ́ wò mí ná ewu mọ̀ sí wa sẹ́ẹ̀rì pé gbogbo rẹ̀ sì yàtọ̀. ibi mo wà mo fẹ́ kílẹ̀ ẹ̀bẹ̀ ọ̀rọ̀ tán ó tó di pé wà sọ́dọ̀ yín bẹ́ẹ̀ sì tí wo ní ìsinmi gbogbo rẹ̀ sí rọ̀. kọ́dà bó o sọ pọ́rọ̀ wo ni ọ̀rọ̀ èmi ti rí ojú àìkè ojú kòrò jẹ síbí wọ̀rẹ́ gbẹ̀mùgbẹ̀mù yìí. bàbá mo tún ti dé bí mo ṣe máa ń dé o ṣé ẹ rí arákùnrin tí mò ń fẹ́ lọ́wọ́ báyìí tí mo wà nílé rẹ̀ mo ti lọ ọdún 3 báyìí bẹ́ẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ jẹ́ ká mọra wa ká wọnú ara wa dáadáa kí n tọwọ́ dọ̀ yín ó láṣẹṣe tí gbogbo rẹ̀ ó fi gún rẹ́gírẹ́gí torí pé àsìkò ti tó báyìí ọkùnrin tí mò ń sọ yìí ó ní kinní kan owó ní ń jẹ́ báwọn ó ní gbogbo owó wọ́n wá wò pé ní tá a ṣe fáwọn ará àtẹ̀yìn náà mo fẹ́ ká ṣe fún kí n sì gba gbogbo rẹ̀ pátá. fọkàrà rẹ balẹ̀ ṣé ká máa ń jà bẹ́ẹ̀ ni àbí ká ṣe ibi láti máa ń ṣètò ọ̀hún. bàbá ẹ wojú mi ìfẹ́ àná ń jà bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá àná ń jà bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí wọ́n wò sàn. mo fẹ́ nǹkan tẹ́kàn fún mi tí ó jẹ
tí ọkàn bá bẹ́ẹ̀ lọ bí kò sùn wá má jì kí gbogbo rẹ̀ sì lọ bẹ́ẹ̀. mo bá sì ti di olówó ẹ̀yin náà mọ̀ ẹ ti di olówó náà. Àtinúkẹ́ ẹ ò jẹ́rìí mi látàná tá a bá ti yanjú gbogbo ẹ̀ tán àsìkò tí tó ti ń gànú sí nu. ẹ ganu sí o kódà ẹ tún fi ìdí pọ̀ tẹ̀ mọ́lẹ̀. fọkàn rẹ balẹ̀ ìsọpọ̀ ti lọ sọ wá rí iṣẹ́ májèlé kan ní ìtọ́jú fún ọ. májèlé. tí n bá ti wá fún ọ ní májèlé ọ̀hún ìwọ gbìyànjú bó ṣe bá ń fi sínú oúnjẹ fún kódà kó jẹ́ nú omi àbí kó jẹ́ lẹ́yìn dòdò tẹ̀ mọ́ mọ́ tó bá ti fún obìnrin lórúkọ tán pé kùsàgbà àbíra lórúkọ tán pààrùn gbàgbà ilẹ̀ lórúkọ tán pààrùn àyà mi àgbààgbà ó dọ̀nà alákejì ó ti lọ. ẹ wo ọmọ alákejì òun gan mo fẹ́ o bó bá ti lọ mo bọ́ nù ọlá ẹ̀yin náà bọ́ nù ọlá. bẹ́ẹ̀ni pátápátá ni o ṣé báńkì yín náà lẹ̀ sí lò. òun náà nílò. àkáǹtì òun náà ni ẹ̀jẹ̀ ìsanwó sí yín. ọtọ́ ni mo ti máa ń ṣe. o sì mọ̀ pé tí n bá ti rówó báyìí ògùn máa ń gbò mí ni. bó jẹ́ rere ló bá mọ̀ máa ṣe é lọ o. bó jẹ́ rere ló mọ̀ bó jẹ́ búburú. sẹ́ẹ̀tì sí tán. mo ti ṣoúnjẹ dáàdì tán mo fẹ́ lọ pé dáàdì mi kí wọ́n wá jẹun àṣẹ wàá ṣoúnjẹ tí wọ́n. ó tó mo mọ̀ pé èso oúnjẹ àwọn ńlẹ̀ ń ṣe wọ́n ti wá kólẹ̀ lónìí. àtàrà wọn ti máa ń kólẹ̀. àtàrà wọn ti máa ń kólẹ̀ sẹ́yìn mọ́gbà wọn wá kólẹ̀. àárọ̀ kùtùkùtù náà bí wọ́n dalẹ̀. ẹ lọ wò wọ́n bóyá wọ́n ti dalẹ̀ wọn. ẹ ṣe wọn. ẹ lọ wò wọ́n ẹ ṣe kíá. ẹ wá mọ́ ẹ wò yá o. ẹni ẹ wá mọ́ ẹ wò yá ẹ wá wọ́n mọ́. ìfẹ́ la lè fi káyé já o. fẹ́mi bí mo ṣe fẹ́ kájọ wà kó o. àǹtí Àjọkẹ́. ó jẹ́ rere ló bá mọ̀ máa ṣe é lọ o. ó jẹ́ rere ló mọ̀ ó jẹ́ búburú ni máa ṣe é. Daddy. Honestly, I'm glad to go. You can say that again, yeah. Ṣé mo lè kiss ẹ sá? irú orí ibú wo nù sọ gbádùn sá kí ni sí ọ iná kọ́ ọmọ tẹnu kọkọ mi lẹ́nu lójú mi sórí rẹ burú ni tàbí ọmọ àwọn àwọn àgbà mi ni wọ́n ní mi. ṣórí má jẹ nǹkan ṣórí àìkàwé ẹ yìí ó máa ń ṣe nǹkan púpọ̀ ọ̀rọ̀ ayé ẹ ó dẹ̀ máa ń bì mí nù kí sì tó sọ tó lọ bọ̀ ọ́n gbẹ́nu bọ̀. àgbà ìgbà tó wí nìyí. nǹkan tó ń tura láti sọ ni pé ó ń jẹ́ nǹkan tí mo jẹ́. inú náà kọ́ yóò ṣe àjẹ́ lóúnjẹ ọkọ mi irú àwọn ọ̀tọ̀ ni àbá àwọn àgbà mi ni tàbí ọmọ tàbí ìyá rẹ tàbí bàbá rẹ wọ́n sì ọ̀dàdì wọ́n sì ọmọ mi tàkọ́ tàbí ọtí òbí ọtọ́ àbá àwọn àgbà mi ọmọ kíìsì olóògùn kọ́ ọmọ. It's alright. kọ́ ọmọ bó o jẹun. I said it's alright. a ní ìsìn mọ́mọ́ tí mò ń so oúnjẹ. And I said it is alright. mo ń bàjẹ́. My dear, you're free. ó free kí ni. Thank you, sir. You are free. ọmọ bó o jẹun. báwo tó bá yẹ ní ìsìn wá ní ìwà àtọ ìyàwó ọmọ rẹ ní nǹkan pọ̀. Ìgbà tí wọn náà máa sọ oníyàwó òbí ìyàwó ọmọ mi ó mọ bó ṣe jẹ́ sí mi ẹ̀jẹ̀ rí mi tó bá bá mi jẹun ta ló fẹ́ rorò kúrò sí mi pé ìyàwó ọmọ mi bá mi jẹun tí ó bá lè jẹ gbogbo ẹ̀ tó má jẹ́ jẹ́ ìyàwó ọmọ mi bá mi jẹun èèyàn kan wá máa rorò kúrò irú rorò kúrò wọn náà fẹ́ rò ṣé ìwà kó wà òkè pẹ̀lú yẹn. ọ̀pọ̀ odidi ẹran lọ ọ̀tẹ̀ kò kele gan onígbàjẹ́ ọmọ tí wọ́n fọ́ oúnjẹ sáwọn akẹ́kọ̀ọ́ tó wọ́n mẹ́rọ jẹ́ ní sọ. kí n kàtìkàtì gan kí n kàtìkàtì ọ̀rẹ́ ìtọ́mọ̀ fún èèwọ̀ pé ìwọ̀n lóde èèwọ̀ lórí ibú gan dẹ́. Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ó ti jà ẹ máa yín wa kí lójú àwọn ọmọ. ìyàwó ọmọ mi fẹ́ bá mi ẹjọ́ bá mi iṣẹ́ ṣọ́ ara ẹ̀ o
Tó bá fẹ́ jẹ gbogbo ẹ̀gbọ́n kó jẹ. Babe, Yes, babe. so you want to tell me something? Yes. What's that? I don't know how you take it, but I want to be around you for a while. Really? Yes, baby. What's funny? Are you serious? I am. You're not cool with it? Of course I'm cool. You know, I'm cool with it. But what was of me pé o lè lójújọ́ méjì lọ́wọ́ tí fẹ́ máa lọ lẹ́yìn tí fẹ́ máa lọ lẹ́yìn so lójijì ọkọ̀ tó sọ pé tó fẹ́ dúró mi fúngbà díẹ̀. I hope all is well. All is well. And then I feel I need more time with my fiance. Oh. Yes. Interesting. But ṣé kìí ṣe pé wà á ti dá danger? Not daddy. Not at all. Babe. Yoruba ní ìrònú ló máa ń ròyìn ọkà tó gbọ́. Ìwọ máa wà yìí. Lówe là ń lùlù àgídìgbò kan ní ọlọ́gbọ́n ló ń ju ọmọràn ló máa ń mọ̀. Don't start. I'm trying to connect with you, you know. Okay, so jẹ́ kí n máa lọ bí tí mo ń lọ mi nípa, okay? I'll see you soon, mi nípa. Yes, baby. I'm gonna go out. I'll be back soon, okay? Don't know enough. All right, darling. Be good for me. All right. Ọkọ mi. Sífù. Sífù. Orí mi sórí ẹlẹ́dàá mi ń dúpẹ́ ó kú pé ìgbà tó jásẹ̀ kí n sì ná abẹ́ lọ tó fò fáwọn ọmọ rẹ̀ ká mọ bá ṣe máa sọ kí gbogbo ẹ̀rọ tó ọdọ́ ra wọn ọjọ́ tán náà. Ọkọ mi ẹ sì wà láyé mo lérò pé ẹ ti kú ni. Irú ọ̀rọ̀ jàtijàti wo ni? Èmi kì yóò gbé kúkú kankan bí kò ṣe yí o. Nígbà mo jí ní ẹ̀mí mo lérò pé ẹ ti kú náà pé ẹ ti gbàbẹ̀ lọ́nu. Àwọn ọkùnrin máa pọ̀ gbá ẹ̀ ọkùnrin máa pọ̀ gbá ẹ̀ ló máa kú ṣó wà ókè báyìí. Àmọ́ sùn ṣé mi ò ti wọ́ọ̀nù ẹ pé tí mo bá ń sùn kẹ́ni kọ̀ọ̀kan má máa disturb kẹ́ má máa jí mi. Sọ bẹ́ẹ̀ máa ń gbà mo dé àárín ẹ̀mí mẹ́ni mo ṣe wò pé bóyá ẹ ti gbàbẹ̀ lọ. Irú ọ̀rọ̀ yìí wò ló sọ lẹ́nu. Ìwọ ló máa jásẹ̀. Irú ọ̀rọ̀ jàtijàti wò ló sọ lẹ́nu. Hello bàbá ṣé ń gbọ́n tí mo sọ lẹ́ẹ̀kan àní májèlé tẹ́ni fọ́kọ mi Sífù jẹ́ kò kú o ẹ̀dá kan sànú mi o. Kò sí kí ni kò kú ẹ̀wẹ̀. Ìyẹn ọ̀run ni o ọjẹ́ májèlé kò kú o n tá a bá ṣe ni kẹ́ ẹ sọ. Àtinúkẹ́ fara rẹ balẹ̀ báwo ló sọ pé n tí mo fún òṣìṣẹ́ ogun tá a bá sà tí ọba jẹ ewé rẹ lókù kan. Ẹ dákun ẹ mọ̀ pé bí mo rò pé dé ìmọ̀ wàyí o ibi tí n ti rí owó tí n fi tọ́ àmọ́ mi lọ lú èbó rí o ẹ dákun. Tó bá rí bẹ́ẹ̀ yọjú sí mi. Kí n wá bá yín bá sì ṣe ọ̀dà mo ti gbọ́ àmọ̀ ríra ọ̀dà ẹ ṣeun o. Ṣáyé ló wà yìí o ìrẹ́ ò rọ ọmọ tọ́ ò rọ ọkọ kẹ́ ìyá mi ṣáyé ló wà yìí o ò rọ ọmọ tọ́ ò rọ ọkọ kẹ́ ìyá wa ṣáyé ló wà yìí o. Torí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan iṣẹ́ àìní òfin náà yìí sí wọn náà lórí mo ṣe gbé wá fún wọn náà.
iṣẹ́ tèmi ò lè ṣe àbúrò gbòógì. ọmọ ní dey inside o sórí ó láwọn kan tó ẹ̀ṣẹ̀ ń pàtẹ sí gbogbo street wa wey be say dem get money die and based on say me I dey street and I no fit just I no fit check dem mo ṣe fi pé òkè ẹ̀jẹ̀ mi òun ló lè ṣe gbogbo kinní yẹn mo ṣe ní kí n mú wá fún ẹ so mọ̀ tí o bá wọlé as external dem no fit know wetin dey sup ó ti yẹ. Wà á ṣe kò sáwọn ọmọ oró tó ti gbowó lè ń bẹ̀rẹ̀ ṣá. Wá wetin dey do you now ṣé ọmọ orúkọ máa ti gbowó bẹ̀ màrà na come still come meet you say okay ó yá ẹ̀jẹ̀ mi wá lọ tẹ́rì sí i dem no go give you chichi now. Kí ló wá bá dé bẹ́ẹ̀ ní tẹ́lá ṣe. ọmọ náà mo ní o 100 wọ́n lè pa. Ọlọ́run. ó ṣọnu rẹ náà kò bá àjèjì náà wọ́n lè pa náà lò. wàá ṣe ọmọ ìyá mi. a máa jẹ́ wàásù tá a máa bèrè rẹ̀. wàásù bíi ti báwo na me bring job now ṣé you dey whine me ni ọmọ a máa ṣe ní 70-30 wọ́n máa gba 30 èmi máa gba 70 ó ti lọ bẹ́ẹ̀ yẹn. ọ̀gbọ́n dàbọ̀ ló burúkú ni ẹ mọ̀ pé lè ṣe 70-30 lẹ́ẹ̀ gbéra yín lọ ṣe ló wá ń bá mi pé kí wọ́n bẹ̀ ó dà pé ò tí rẹ̀ di mi ò ráyè wèrè o. mo ti mọ̀ pé wèrè ni agídí màámi náà wà lára ẹ kò sí wèrè ọmọ okay 50-50 ọmọ ó lọ fà o. so géèmù àbó géèmù tó géèmù. àgọ́ géèmù bẹ́ẹ̀ wèrè. ṣé ti yí ẹ bẹ́ẹ̀ mọ̀ ìyá mi irú jẹ́yàn tí mo trust tí mo dẹ̀ mọ̀ dáadáa mi ò ṣe fi ẹ̀ṣọ́ bíbá jọ nítorí ìtọ́ lọ́n máì kí kò ṣe bíbá. aláyé ṣe mọ̀ pé èmi ò ṣe street bẹ́ẹ̀ ìtẹ́ ń ṣe sí mi lápò lèmi ṣe sáwọn ọmọ ọba lẹ́nu tó bá ti rí wọn máa ṣe tuale sẹ́tà àwọn virgin tó bá ti dé bẹ́gà wọn ṣe tuale fún yín national. èsì wàhálà ṣé bá káńtì náà máa ń lò sí. aláyé ibẹ̀ náà kúlú ẹ̀ náà mo máa tẹ̀ sí ẹ ṣé bí ẹ̀yin náà ṣe. ìgbà wo lẹ rí gate ẹ sanwó àbí ẹ wá. ọmọ tó bí yẹ ìdè kan mọ bọ. kí ló ṣẹlẹ̀ ewu láriwo ibo lẹ ti wá. wá àwo lọ́wọ́ kí ló ṣe ẹ o kó sáṣọ ọdún ní ìsọfẹ máa sọ̀rọ̀ ẹ ní ẹ ògùn fẹ́ pa ẹ ṣá. kí ló ṣe àwọn èèyàn olóni street ṣó gbá mi ṣá ẹ̀yin tó máa ń ba gbogbo olùjẹ́ ilé ṣe wàá ṣẹmẹtẹ́ ń bá sọ̀rọ̀ ṣá. ó dàbò lórí burúkú yẹ kó mọ̀ ṣé lórí máa ń bá àdúgbò ní gbọ́dọ̀. jẹ́ kó mọ̀ ọ̀gbẹ́ni jẹ́ kó mọ̀ mi nígbà tí mo ọlọ́dẹ àbúrò kọjá àbúrò mi. mo ṣe dúró. ó dàbò lórí burúkú. eléyìí ti gbé paná síbi. ìfẹ́ la lè fi káyé yá o. mo rẹ̀ báyìí. sweetheart àdúrà ní ká máa gbà bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ ọmọ táwọn ọmọ yìí ṣe léṣe kó má lọ wà. wọ́n dé kó mà kí n kó mà. ìtumọ̀ kó mà ní pé ó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. mo dáràn. ó ti dáràn ọlọ́run má dẹ̀ jẹ́ ó dáràn. wò ó tọmọ yẹn bá kú tó bá kú wọ́n ní kò sákòjá kankan lọ́rùn ọ̀pẹ àwọn ọmọ yẹn lọ sẹ́wọ̀n. wọ́n ń lọ ẹ̀wọ̀n. mo láṣẹ sí ọkọ mi níbẹ̀ lẹ́ẹ̀mọ èèyàn níbẹ̀ mọ àwọn èèyàn jà kọjá pé má jẹ́ àwọn ọmọ mi ò lọ ẹ̀wọ̀n ẹ dákun ẹ ṣàánú mi. ọ̀rọ̀ tó yóò bá ṣe pé ìfẹ́ tí mo lè ṣe wàhálà ń wọ̀nyí. ẹ dákun ẹ ṣàánú mi. the only thing tí mo tún lè ṣe òun kì í lọ sọ́dọ̀ sàn. wọ́n dé sàn ẹ̀wọ̀n ní jẹ́ sàn vivo. adájọ́ àgbà. sórí tí mo bá dọ̀dọ̀ ẹ̀ màá wá bẹ̀ wípé gbogbo nǹkan tó bá lè ṣe ó bá mi bẹ̀ àwọn fámílì ọmọ gbogbo nǹkan tó bá fẹ́ gbà ní ìfẹ́ kọ́rọ̀ yẹn kọjá hospital gbogbo nǹkan tó bá fẹ́ kódà tó bá jẹ́ 10 million naira máa fún wọn kí gbogbo ọ̀rọ̀ yìí tọ́ síbẹ̀. 10 million ìwé náà pọ̀ ọ̀pọ̀. sórí ìgbà tí èmi gan tí mo rí ọmọ yẹn ẹ̀rù Ọlọ́run bá mi. ọ̀pọ̀ tó bẹ̀ ọ̀dà ẹ̀yin tí ẹ wá lọ bẹ̀ báyìí ni àbí ibo lẹ́sìn sí. kí tó sọ̀rọ̀ bá ṣé bíbẹ̀ ni mo ti dé sí tí mò ń fún ẹ lábọ̀ nǹkan tí mo bá bọ̀. ẹ má bínú ẹ lóòkè lọ fẹ́ sọ̀fọ̀ kẹ wá síta kẹ wá jẹun. tí kò bá yẹ bóyá kò wo gúgù kọjọ tó rọ lẹ́dà ṣé bí wàá gbọ́ gúgù èyí ò ṣe ń dúró dọ̀la o bá a ṣe ń yọ sọ làyàn á gbọ́. ó sì sọ pé òdò bí mo ṣe ní òdò. ó náà parọ́ ni a ní mo fi sí ojú mi báyìí náà ló fi jẹun tán kọ́dà nígbà tó jẹun tán ìyàwó ọmọ rẹ̀ náà jẹnu rẹ̀ ohun tó sùn gan náà ó yàtọ̀ sí títí sùn tẹ́lẹ̀ ìrọ̀rùn ni
nǹkan yẹ kó gbúrú gbé kó gbé gbúrú gbàgbà ọwọ́ à ń sùn ó sì ń rọrùn. níṣòro ẹ là lọ́rọ̀ tá a bá là kó lè lé ni kì í sì ṣe pé bọ́yọ̀ fi iṣẹ́ wọn hàn yàn nítorí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni àbọ̀dọ̀ fún yàn kọ́ má ṣe kó fún yàn pé ẹ bá ń fi sóúnjẹ fún wọn ni. bàbá ẹbí àkùnṣe wọn máa ń fi iṣẹ́ wọn hàn yàn ilé ìfihàn yàn fúnra mi mo fi sí. fọkàn rẹ balẹ̀ tọ́rọ̀ bá kọ òkè tọkọlẹ̀ ó níbi ká gbé sí. níbi ẹ bá fẹ́ gbé ká ní ẹgbẹ́ ká àní kó ti gbé gbùrú gbàjà. yóò gbé iṣẹ́ àdó kan ní tọ́jú fún ọ bẹ́ẹ̀ ni jogún ọmọ atari jọgbọn mẹ́rù ẹnì kò ní bínú títí kó jogún atari ẹnì kò ní bínú títí kó jọgbọn mẹ́rù ìyálòdì ò ní bínú kó finú fẹ́ dọ̀ kó gbájere lódò kó lóun fẹ́ lọ́ọ́ fi pọn mi ó dé wòrìṣà. iṣẹ́ àti tẹ̀sí tí ó fi lọ nínú kẹ̀sí báyìí àsìkò tí mo fẹ́ rè. tó tí n bá ti wá fún ọ ní sàdó yìí ọlọ́rẹ̀ fi sábẹ́ ìbùsùn rẹ̀ ó sì rí pé gbórílé tó bá ti gbórílé ẹlẹ́kọ̀ọ́ ń polówó ikú dúdú ti kú dúdú kú wínrín ti kú wínrín àkúfọ́ lélẹ̀ tẹ̀tẹ̀ àkúdojúlẹ̀ ní tìgbín. kó fọkàn rẹ balẹ̀ tí n bá ti fún ọwọ́ ọ̀dọ́gbọ̀n sí ní olówó yóò pè kújọ lẹ́wọ̀ bọ́ra ni. ó sì dá yín lójú wípé bọ́bá ilé fi kíní òun rọrí yóò kù torí kìí ṣe pé bóyá èyí tí ó fi rọrí tán ní ìsìn tí ó tún wá máa ọrùn tí ó jì sáyé o. má sọ bẹ́ẹ̀ mọ́ wo májèlé tí mo fún ọ gan kí ló rò pé mo papọ̀ síbẹ̀ téèbù aláwọ̀ funfun tó bá jẹ́ yóò ràn wọ́n alákejì sí àgùlá ìfọ̀yù ni. ẹ lè parọ́. ẹ fọkàn rẹ balẹ̀ ẹ̀yin tó láyé asánwárá arìnwárá asánwárá àsákẹ́kẹ́ àjọ onímọ̀ ni mo bá wọn máyé. ọlọ́run ló lọ pẹ́ lọ́dọ̀ ṣùgbọ́n iyì ọmọlúwàbí òun náà ni wà tó tọ́. Wo ọlọ́run ló lọ́pẹ́ ọlọ́run elédùmarè òun ni ká dúpẹ́ fún. Nígbà tí ọmọ tó wà lọ́sípítù tọ́lọ́run gba gbogbo ògo ara ẹ̀ ti yá àwọn ẹbí ẹ̀ dẹ̀ sọ pé àwọn ò ṣẹjọ́ mọ́ kí ló tún wá kù ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. owó ti sọ májọ pé kó fi oúnjẹ fún wọn. ilé ẹjọ́ náà fi oúnjẹ ká tó dé ẹbí ń pààrọ̀ náà. ṣé o fẹ́ gbọ́ tó fẹ́ gbọ́ wọn ò gba kọ́bọ̀ báyìí wọn ò gbowó. ọ̀rẹ́ àwọn àbúrò rẹ ni màámi kò sí ìmúlò sẹ́fṣẹ̀. mò ń bá ẹ sọ̀rọ̀ gidi. àwọn ẹbí yẹn tá a bá ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ tàwọn náà wọn ò gba owó kankan ó tiẹ̀ fẹ́ fún wọn wọn ò gbà. lẹ́dà ni mo dúpẹ́ béèyàn bá ṣe rere ọmọ ọwọ́ tẹ̀ ní ìṣebírí bó wà ní fẹ́ẹ́ ti jẹun oúnjẹ kẹ àjẹun ebi ń pa wá rẹ ṣé ń wò báyìí o. ibi wo sì sọ fàjọkẹ́ kó fún ọ lóúnjẹ. ọ̀dà náà dé wà àwọn sọ pé ẹ̀ kí ní kan wà kí ṣe gbà wá dúró kọ́ ibi tí mi pa. ọkọ tó ń sọ látàárọ̀ nìyẹn ẹ̀sà ẹ̀jọ̀ ṣe rí bébí sọ ebi ń pa mí gan kí ló wà nílẹ̀. ẹ̀wọ̀n màámi àgọ́dọ̀ yẹn kò ń ṣe ibi téèyàn lọ ẹ̀wọ̀n ò dá lára o ẹ̀kọ́ yọ pé ẹ̀fọn fẹ́ pa mí ebi ń pa ṣégè sí wa lára sẹ́ẹ̀ àníjọ́ kan sẹ́ẹ̀ ọkọ̀ gbé búrẹ́dì àgègè wá àwa ta la yín mọ́ tó 32 ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ ẹ fún ọ lẹ́sìpírẹ́ǹsì. kí mo fẹ́ sọ ọmọ kó wọ́n láìkó oúnjẹ ọ̀gbẹ́ni wa ebi ló ń pè ní. ebi ń pa yín ẹ̀dẹ̀ láìkó oúnjẹ àbí ókè. ọkọ olówó orí mi bàbá mi ọmọ dúpẹ́ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ṣe ń tọ́jú mi bẹ́ẹ̀ náà lè ń tọ́jú àwọn ọmọ mi ẹ ti èrò pé kí n sáwọn náà mú bí ẹ ṣàtọ́jú wa náà lágbára ọlọ ẹ mọ ra àánú gbà gbogbo bí tẹ bá dé báyìí ẹ mọ bólú rẹ pàdé. ó mọ nǹkan ṣé torí pé o fẹ́ dúpẹ́ lọ́wọ́ mi ló ṣe kúnlẹ̀. ayin tí kò tó torí.
Irọ́ o, jókòó. Ọkọ mi nìyí. Mama. Ẹni ọkọ mi ṣe lọ dàbí Ọlọ́run mi kékeré. O fẹ́ gbọ́. O fẹ́ gbọ́. Tó o bá fẹ́ kí n gbọ́ gbogbo nǹkan tó fẹ́ sọ, jókòó. Ẹ mọ̀ pé mi ò fẹ́ràn kí n máa lọ oṣù. Ẹ jẹ́ àwọn àbáyé. Ṣé bẹ́ẹ̀ mi mú ní o jókòó? Jókòó. Ẹ bá sọ bẹ́ẹ̀. Ọkọ mi. Èyí wá gbọ́ mi sí. Ẹ mọ̀ pé mi sọ ní ìlú wa. Ṣé àkọ́bí mi? Ọmọ ọdún mẹ́ta ni mo ń bọ̀. Nígbà tẹ̀ tó máa sí wípé ẹ̀ tó síbẹ̀síbẹ̀ ẹ sáà pèsè hàn sí mi. O fẹ́ gbọ́. Sórí gbogbo nǹkan tí mò ń ṣe nítorí pé mo nífẹ̀ẹ́ ni. Tó bá sọ yí pé ìfẹ́ màmá ń bòyàn lójú mà ni. Sórí téèyàn bá nífẹ̀ẹ́ obìnrin kò sí nǹkan téèyàn ò lè ṣe fún. Wá rí gbogbo nǹkan tí mo ṣe yìí Ọlọ́run kò fi mi ṣe sábàbí ni. Ìfẹ́ ẹ̀ kàn máa ń dá mi lọ́rùn ni. Nítorí ìyẹn kò sí nǹkan tí mi lè ṣe fún ẹ. Ẹ̀sùn. Tánú bẹ́ẹ̀ ẹ wo Dálísì. Nísù hello Kúnlé. Kúnlé. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ṣé nísù rọ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ẹdúró náà? Ẹ̀jẹ̀ sẹ́láfù ni. Sẹ́láfù ni. Kí ni tó wá káàkiri? Ọwọ́ ló yàrá mi lórúkọ ìgbà. Kí ni tó wá kiri náà? Kí ni tó wá kiri? Kí ni wá ṣe? Sweetheart. Ẹbí lọ́dọ̀ tẹ́ ẹ̀sùn yàrá yín. Sweetheart. Ayé ẹsẹ̀ láfùlọ̀fù ni. Àyíbára yín sùn ni. Sẹ́ẹ̀lẹ̀ ìbára yín sùn ni. Sẹ́ẹ̀lẹ̀ ẹsẹ̀ láfù ni. Sẹ́ẹ̀lẹ̀ láfùlọ̀fù ni. Sweetheart. Kí ló wá mú yàwó rẹ̀ ṣe? Kí ló wá mú yàwó rẹ̀ ṣe? Calm down now. Kí ló wá mú yàwó rẹ̀ ṣe? Hello. Láti bá yín sọ̀rọ̀. Ọkọ mi, fi fílò lọ ní kò sì sùn. Ṣáìsọ ara wọn mọ̀ yìí. Ọkọ mi, bí ilé ìjòkó. Kúnlé. Wọ́n tọ́. Kúnlé. Láti ìtọ́kùn ọwọ́ yàrá àná. Small mommy, calm down. Ọwọ́ yàrá àná. Small mommy, it's okay. Lójútì. Small mommy, it's Mú yàwó rẹ̀ okay. ká lọ wọlé yàrá. Relax. Everything will be fine. Relax. Sit down. Kúnlé. Ṣé wà tí ìyàwó ẹ̀ jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ kẹ́ tó wá bá mi? Sọ fún mi pé. Daddy, man, I can waste time. Ẹ jẹ́ kí n check pillow, Daddy. What? Let me check this pillow. Let me check it. Hello. Daddy, let me check it. Kí ló wà ní pillow? Don't touch me. Tó wà bẹ́ẹ̀. Don't put up to pillow. Ọmọ lọ fọwọ́ kàn mọ́ put up to pillow. Small mommy, calm down. Kúnlé. Ìwọ. Ọba má jùlù mi. Wo bí. Tàmí ẹ bá ń bọ́ sọ̀rọ̀ mi. Daddy. Jẹ́ ń gbọ́rọ̀ o. Mo ń gbọ́ ẹ. Ṣé rí nǹkan tí mo ń jáde nínú kúrò? Ká ní pé ẹbí kúrò rẹ̀. Ilé ayé kan lè máa jí sí. Yes. She's so wicked. No. At this point. Small mommy. Daddy. Babe. She wants to hear me out. Bóyá má ṣe. Bó ṣe máa ń pa àwọn ọkùnrin kiri nìyẹn. Tó bá ti rí wọn kọ́ lówó, ó máa fẹ́ wọn, á bímọ fún wọn. And at the end of the day, ó máa pa wọn. Ẹyin ló ń tàgẹ̀. Ẹyin ló fẹ́ pa next. Ayé mà níkà o. Inú má jí o. Wo bí ìwọ gangan o ní àìdá tó ń gbénú èèyàn tó fi ń pè láláìdá. Mo mọ̀ pé lè máa wọ pé báwo ni mo ṣe mọ̀. Ọmọ àgbà ni mi. Bẹ́ẹ̀ni, bàbá mi àgbà ni. Ó máa ń yí ọwọ́ padà. Ṣé wá nítorí màá ṣe é irú tiwọn ni màá gbẹ́ irú tiwa ìṣe wa. Á dáa fún ẹ. Wo bí sórí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àní ìwọ ni àìdá tó ń gbénú èèyàn tó fi ń pè láláìdá. Kí ni mo ṣe fún ẹ? Nígbà tí mo rí ẹ mo rí nínú kòtò inú ìdọ̀tí inú ẹ̀gbin tó wà mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ wá wò ó mú ọmọ méjì wá mo dẹ̀ gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀ mo ń tọ́jú ẹ mo ń tọ́jú àwọn ọmọ méjèèjì ọmọ méjì tún di mẹ́ta mi ò títorí ẹ̀ bínú mo tún dà yẹn náà pọ̀ mọ́ ọmọ tó bí ọmọ yẹn ṣe yàyàkúyà tó kí ni tó wá fẹ́ kí n ṣe nǹkan tó wá fẹ́ fi san mí lẹ́san ni ìgbà náà máa ń pa o ẹnì kan ń pa o. Sórí bó ṣe wò mí ní tó lè yà mí kó lé ọkọ rẹ̀. Mo sì gbọ́rú tẹ̀ lóyè àyà mi orò wọ́n fi lé kó lé ọkọ. Sórí bàbá àkọ́bí mi, ọ̀kadà mo mà lọ́wọ́ rẹ̀. Bàbá ẹlẹ́ẹ̀kejì kò rí gàgà fílẹ̀ ìwọ nìkan ni ó bù mí. Dákun bá ń tẹ́kù sọ̀rọ̀ yìí. Mú kọ́ bá ń bàbá rẹ̀ kọ́ ká mú. So definitely ìrankíran
ìran òṣì ìran jàtijàti ló ti wá èmi ló wá fẹ́ pa wo bí. Fọwọ́ kọ́ mọ́ mi o. Fọwọ́ kọ́ mọ́ mi o. No, ṣé o tẹ̀ rí? Wo bí? Listen to me. Láti ọtí mo ti fẹ́ ẹ, ṣé o mọ̀ pé mi ò fọwọ́ kùn ẹ̀ rí bẹ́ẹ̀? Tó o bá ti fẹ́ èṣù, tó o bá fẹ́ wàhálà, àkọ́kọ́ má fọwọ́ kàn mọ́ mi. Ṣé o wá rí oore kọ́ lókùn tí n fẹ́ ṣe fún ẹ? Oore yẹn náà ni pé torí pọ́gànjọ́ òru la wà. Tílẹ̀ bá ti mọ́ báyìí, àti wọ́ àtàwọn ọmọ ẹ àti gbogbo nǹkan ìta. Wọ́n tó bá sórí ibi báyìí ó kàn máa dùn ẹ́ ni ibi máa fọ orí ẹ̀ ni ibi ó máa fọ orí ẹ̀. Má fọwọ́ kọ́ mọ́ mi o. Má fọwọ́ kọ́ mọ́ mi. Má fọwọ́ kọ́ mi. Ìfẹ́ la lè fi káyé já o. Ẹ wò màámi ẹ ti ń pẹ́ jù dúró. Kí ló ṣẹlẹ̀ dá ṣe káàpù máa ṣe ká mọ́ bí tá à ń lọ jà àyà kan dúró sí bíbà ẹ̀ kan náwọ́. Kí ni ìṣọmọ yìí ná? Ṣé owó tàbí wọ? Ẹ ní ká máa gbé káàbù káàkiri. Ẹ bọ̀ là ń lọ tó lè tó ìgangan náà. Mímí ìdè là lọ, à padà sí ìdó ni. Nígbà bá kò nílò tán, á lọ kírun. Ìjókòó Adóòlù. Ẹ wá màmá ẹ̀, ta ló ń tẹ̀lé yín lọ sí ìdó? Kí ni gbogbo nǹkan tí mo lọ ń gbọ́ yẹn? Ẹ wá èmi ò fẹ́ gbogbo eléyìí o, mi ò fẹ́ gbogbo eléyìí o. Gbogbo ẹ̀yin lẹ ń gbádùn ṣé mi bá yín gbádùn ni? Ìwọ wo bó ṣe rí oníwájú lẹ́yìn gbogbo ẹ̀kọ́ yọ. Màmá yín kò tó yín gbà tí mo mọ̀ yín. Ẹ tó yìí. Ògbà tó wá ti pé olúwa ẹ̀ máa gbádùn ní gbogbo ẹ̀dí wèrè tó ti lé gbogbo yín síta. Èmi ò tẹ̀lé yín lọ sí ìdó kankan o. Ìdorí burúkú wo nìyẹn? Mo ò sí ẹni bá mi lọ. Mo fẹ́ mọ̀ lọ́dẹ̀ gbọ́n mi kọ́ ọ lọ kọ́ sí àgbẹ̀dẹ mẹ́ kí ni sí ọ ná? Àgbẹ̀dẹ kọ́ àgbẹ̀ ni. Màmá ẹ má jẹ́ wọnú yín jáde o. Mi ò láìkẹ́ o. Èmi tó yẹ pé tí máa ti bọ́ sí street ọlọ́run. Mo mọ iye tí máa kízo. Ẹ̀yin wá ń sọ fún mi pé kí n máa lọ sí ìdó nìkan kọ́. Mo ìwà ẹ̀ mo ti. Ọmọ ìwọ tún gbọ́ra ẹ̀ o. Èmi ò gba ọmọ èmi mọ̀ nǹkan tí màá ṣe màá bẹ́ ọ a máa múra létà. Dáyọ̀. Kó àkó lóye kẹ tẹ̀lé ni ẹ̀rẹ̀ tẹ̀lé. Ẹ wá òkè kó lè dá àgbà. Tí wọ́n ṣe bẹ́ẹ̀ dé káàkiri wọ́n ra fúláwà wọ́n gbowó fún wọ́n ṣe pàyàrá fún ẹ. Ó yẹ ẹjọ́ máa lẹ̀kọ́ níbẹ̀ ṣe wà yí ẹjọ́ máa wà ní. Ẹ wá ní kèmí lọ sí ìdò kí wọ́n lọ kọ́. Yáde ẹsẹ̀ mo fẹ́ kọ́ ọkọ. Ó yẹ kí n máa lọ wo bí. Dẹ́kun ṣàánú mi mo fẹ́ tọ́ yín dáadáa. Ẹ fẹ́ tọ́ wa dáadáa. Ní ìtì ẹ̀ráyè tọ́ yín tẹ́lẹ̀ kí n tọ́ yín ní ìsìn. Ó tiẹ̀ ya yín gan, ó tiẹ̀ ìpẹ́ ti tọ́ wa dáadáa. Dẹ́kun ọkọ mi yáde ẹsẹ̀ mo fẹ́ ọkọ. Dẹ́kun. Àjẹsà ní títa ní kọ́ èmi máa kọ́ ẹ̀dẹ̀sà lójú yìí. Ṣé wọn ò fún ẹ ní ṣé dájú ò náwó? Ó dà kó fẹ́ jẹ mọ́rò. Gbàgbọ́ ti bọ̀ ara kọ́ mi. Ọ̀nà ẹ̀gbẹ́ rẹ̀. Àánú ẹ̀ bá sí títì mi báyìí. Ọ̀nà ẹ̀gbẹ́ rẹ̀. Ọ̀nà kúkú ni ẹni. Àgbọ̀ ta ní gan. Lẹ́mi ṣe wà yìí èmi máa wọ títì lọ́sìn máa lọ máa wọ́ sùn. Ọ̀gbẹ́ni eléyìí tèmi jàre. Ṣé ìwà ìlú ṣá ṣé mi wà náà tẹ́ wá? Ó fi mí lẹ̀. Ọ̀gbẹ́ni lọ jàre. Ọ̀gbẹ́ni. Mo dẹ́rẹ̀. Àwọn ọmọ mi nílẹ̀. Àwọn ọmọ mi nílẹ̀. Ayé mi pàṣẹ rárá mi. Mo máa tẹ̀lé yín máa dúró tí mo máa lọ sí ìdò yìí. Ìtọ̀ yìí dáadáa, mo ti gbẹ̀bí mi ẹ ṣàánú mi. Ó dùn tì mí. Gbogbo tí mo kọ́ tẹ́lẹ̀, mo tẹ̀lé ṣàánú mi. Má ṣe bẹ́ẹ̀ dẹ́wọ́ ayé. Gbasgbos family. Gbasgbos family. You say what? Gbasgbos family. I go lie for you. Gbasgbos family. Gbasgbos family. Gbasgbos family. Gbasgbos family. Say what? Gbasgbos family. Ilé tí a bá mi tọ́mọ ìrì ní owó, èyí a fi bíríkì mọ́gàn ara ń wo. Jọ̀kọ́ mọ́ lọ́nà tí ó tọ́, kó má bàa di gbasgbos. Ilé tí a bá mi tọ́mọ ìrì ní owó, èyí a fi bíríkì mọ́gàn ara ń wo. Jọ̀kọ́ mọ́ lọ́nà tí ó tọ́, kó má bàa di ìjàgòrò. Ìpèǹpéjú lálàáfíà, ta ló fọ́kadà wé kátàpílà. Ayé òbí òun ọ̀tọ̀ máa ní ìkóníjì, kó lọ
gbọ́ má bí malik ṣebí tó bá fọmọdé lóyìn á ní malik òrùlé ilé ta kò mójútó wá ti malik ẹ̀yin òbí ó súnmọ́ bí jẹ́ ká rí ilé àjọṣe lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí jẹ́ ká corporate àwọn tó mọ̀wé ló ti mọ̀wé láti ìbàdàn tó fi dé mọ̀wé ó gbọ́dọ̀ rélé yìí you must see this àbí wọn náà kò fẹ́ ju ìpàkọ́nú mercedes. iṣẹ́ òní o ìtàn ọ̀la ọmọ ẹni lọ́la kìràkìtà ò dọ́là ẹnu ò pa dọ́là. Gbasgbos family. Yebo. Gbasgbos family. You say what? Gbasgbos family. I go live for you.